ìran ajá kan ò lè kàn ìran ògòǹgò kan ò ní fò lójú òfurufú bí n pé o máa dùn ní alààyè ni ó nínú òkú. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. SAAMU ALAJO. Magbo owó mi bùpẹ́. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Magbo owó mi bùpẹ́. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Magbo owó mi bùpẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. SAAMU ṣíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí SAAMU fún wọn lówó wọn. Wọ́n kì í jó olówó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ òye. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. Má jẹ́ kó sún wọn fún wọn lówó wọn bóṣù bá ti tán. Mi ò fẹ́jọ́ mi ò fàròyé oṣù bá tán fún mi lówó mi. Fún wọn lówó wọn ò SAAMU o. Magbo owó mi bùpẹ́. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. Sísá mi ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́. Sísá mi ẹ kàn ṣe wú ẹ bí nǹkankan náà. Ẹ pẹ̀lẹ́. Mo fẹ́ bí nǹkan wá ní. Ẹ pẹ̀lẹ́ ó ti tó ẹ má ṣe ra yín léṣe. Sísá mi ṣé kìí ṣe pẹ̀ ti lóyún? Ta ló fẹ́ fún mi? Lọ́dọ̀ ta ni? Mi ò lóyún jàre, kí ló ṣẹlẹ̀? Òun lè fẹ́ bí látàárọ̀ tẹ́ rí èbí ìbì náà. Ó rí pé mo fẹ́ bí nǹkan ni kòkòkò wá ni ó dúró sí ibà. Ẹ má fọ̀ọ̀sẹ̀ wá náà, ó máa wà. Wá ló ṣe yín báyìí bí kò jẹ́ mi mọ́ báyìí. Sísá mi. Ìwọ lọ, ó dé rí situation tí bọ́dà SAAMU tó fi mí sí. Kò máa ní dá fún bọ́dà SAAMU yìí o, àtọ́ lórí burúkú Yoshibi yẹn. Sísá mi ẹ dúró. Ṣé ẹ fẹ́ bí èbí gangan àbí ẹ fẹ́ bí bọ́dà SAAMU? Mo fẹ́ pọ̀ nǹkan. Kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ o. Kò jẹ́jẹ́ pé bí bọ́dà SAAMU lẹ fẹ́ bí kò yé mi. Like I don't get. Pẹ̀lú gbogbo bí mo ṣe advice tí mo bá yín sọ̀rọ̀ tó ẹ̀yin ló dún pa bọ̀dá yẹn. Ẹ dúró lọ kí shit. Dúpẹ́. Kò jẹ́ ọmọ yìí torí Ọlọ́run. Kí ni wọ́n fẹ́ ṣe tó fẹ́ jẹ́ ọmọ nítorí Ọlọ́run gangan pàápàá? Ṣé kò fi pay mi ni? Ṣé bóyá kó máa bá mi farabalẹ̀ gbé wọn ṣépè àwọn tó sọ mí di báyìí? Dúpẹ́. Mo yóò jáde ìwọ lọ́ọ̀ tèmi bá mi. Dúpẹ́. Ó dẹ̀ fi mí lẹ̀ síta. Ibi wà tí ẹ̀dẹ̀rọ owó tí condition tí mo wà. Wọ́n á fi mí sílẹ̀ kó dá bẹ́ẹ̀. Kó dá o. Kó dá. Kí ló ṣe yín? Ṣé rò pé mi ò gbọ́ nǹkan tẹ́ ẹ̀ ń sọ ń ta lẹ́kọ̀ọ́? Tẹ̀sán pé kò jẹ́ ọmọ yẹn. Kí ló fẹ́ jẹ mí? Ṣé rò pé tí nǹkan tẹ́ ṣe yẹn tó bá ṣẹlẹ̀ lọ́jọ́ ẹ̀mí? Ṣé rò pé mo máa dìde wá báyìí? Mi ò lè dìde náà. Mo máa fi yín sílẹ̀ bẹ́ẹ̀ ni. Yeah. Sister mi, I think it is high time for you láti kúrò níbi tẹ́ wà yẹn. Mi ò ṣeré o. Ẹ ní láti kúrò ńbẹ̀ yẹn. Kẹ́ lè wúlò fún life ara yín, kẹ́ lè wúlò fún ayé ara yín.
má sọ bẹ́ẹ̀ yẹn mọ́. Ayé tèmi máa nítumọ̀. Ayé bọ̀dá Sàámú àti Yoshibi ibi tó wà ní òní nítumọ̀. Ayé wọn ní òní nítumọ̀. Ayé wọn ní òní nítumọ̀. Ó ga o. Mo gbọ́ yín. Mo kò gbọ́ yín. Ṣe bẹ́ẹ̀ ni gbọ́ títí mi. Èmi gbọ́ yín. Ẹ wò, èmi máa advice yín. Ẹ ronú nǹkan tẹ́ fẹ́ ṣe. Tí ọmọbìnrin bá níṣẹ́ lọ́wọ́, kò ní ronú pé òun ronú ọkùnrin kan. Kò ní ronú pé ayé òun ṣe báyìí rí o. In fact, ó máa ní ìfọ̀kànbalẹ̀ gan fúnra nítorí pé ó níṣẹ́ tó ń ṣe lọ́wọ́. Yeah. Sísá mi ronú nǹkan tẹ́ fẹ́ ṣe. Think of what you can do. Ọ̀tẹ̀ tí wàá ronú o. Idea kan dẹ̀ drops in my mind. Ó yà ní ṣe. Supermarket ni. Kì í ṣe supermarket tó tóbi tó jẹ́ pé bóyá bíi 2 acres of land or 3 acres ni mo sọ. Ibẹ̀ ló máa bá mi gbé sí. Tó máa tóbi tó yẹ pé ó kéré tán jẹun. Èèyàn bíi 200 in a day. Ó kéré tán nìyẹn pé mi ì tẹ̀ rí customer rárá ló máa wọ bẹ̀. Ní mo máa pa billions of naira per day. Ṣùgbọ́n ó wà nù kíní yẹn. Tó máa park mọ́tò tó máa ṣe kó order in. Tó máa order tó máa kó nǹkan owó ẹ̀ tí wọ́n máa make owó. Nǹkan tó wá sí mi lórí nìyẹn o. Èló lẹ́ni lọ́wọ́? Tí mo ní ẹ. Ṣé bí wọ́n ló máa ìdí àwà? Ó lè níyìn. Seriously, ó lè gidi ni. Tí ẹ bá kí n ṣe olè, nǹkan tí àwọn olówó ní. Ṣé mo lálàá? Emo time táwọn olówó invest kó tó di pé wọ́n dé position tẹ́yìn sọ yẹn. Even gan position tẹ́yìn gan wọ́n sọ yín pé ẹ fẹ́ wọn ò tí ì rí gan. Sister mi ò lè níyìn. Ò lè níyìn. Tó bá kí n ṣe pé ẹ̀gbọ́n mi lẹ́jẹ̀ ni. Wàláhì ó yẹ kí n gbá yín létí ni. Kí èrò burúkú kó kúrò lọ́kàn yín. Yes now. Because nǹkan tí àwọn olówó tí wọ́n ní. Ṣé mo lálàá, ẹ mo stress, ẹ mo nǹkan tó ti invest kó tó di pé wọ́n dé position ẹ̀ lẹ́ni tẹ́yìn kan jókòó sí kọ́nà kan tẹ́ fíhùn pé okay kó wá bá yín bẹ́ẹ̀. No now it's not done. Sista mi bí pẹlẹbẹ lèèyàn máa ti mú ẹ̀kọ́ jẹ. Ẹ̀yin fẹ́ ná gangan. Sista mi, èmi máa advice yín pé bóyá kẹ́kọ̀ọ́ ra sí kí ló máa ń pè kí ni ẹ̀wù wóróbo àbí nǹkan kan kẹ́ ra sí shop tó bá yín pé pure water a máa gbé freezer síbẹ̀ ẹ máa ta drinks bíi mineral lóríṣiríṣi ẹ máa ta ibi pẹlẹbẹ lèèyàn ti ń bẹ̀rẹ̀ o ẹ kò lè nà gánpẹ́ fẹ́ lọ mú bí ńlá o ká wá wó ká bá yín ṣe kí ni yes now. Bẹ́ẹ̀ ni now ṣẹ́gbọ́n kan tí mo sọ kí ni kí ni ẹ wo oúnjẹ tèmi ń sè ó ti fẹ́ jiná ṣé máa jẹ. ẹ sọ pé ẹ jẹ. tí wàá bí jẹdẹ bí ẹni jà bí ẹ jẹ. bẹ́ẹ̀ rí ìyá ronú ọmọ roka ìrònú ò papọ̀ irú nǹkan tí mo mọ̀ nǹkan tó ń ṣe mí òun ṣe máa jẹ́ o mo fẹ́ ṣe náà máa kúkú jẹ náà ni ìwọ Ọlọ́run mo máa bẹ̀ ẹ́ gbogbo nǹkan tó máa fi ń jẹ́ Ọlọ́run máa fi ń bẹ̀ ẹ́ ọmọ yẹn kórè olórí gbà yé mi ọmọ yẹn kórè olórí jókòó sáyé ọmọ yẹn kórè olórí gbà ṣe mí ṣe gbogbo nǹkan tó máa ná ẹni kó ná ẹ Ọlọ́run orí olórí ò gbọdọ̀ gbà yé mi o olórí ò gbọdọ̀ gbà ṣe mí ṣe o abẹ́ ẹ̀ tẹ̀ rí nǹkan náà àdúgbò ẹ̀ náà tàti ẹ̀ wá sí náà bá a ṣe máa rìn tó látàárọ̀ dalẹ́ kò séèyàn kankan tó tiẹ̀ máa sọ pé òun mọ̀ mí rí èmi fúnra lára mi Pelebe tẹ́ pé champion ní mí níbẹ̀ yẹn nílé wá ń bẹ̀ yẹn èmi láyé mi wọ́n á dé bí mo wá di kìíní mi tí kò sí nǹkan kan kí n máa yà pàtìjú tí máa padà síbẹ̀ yẹn ní ilé kókó ń ká gbé. Bọ̀dá Sàámú, mo kọ́kọ́ dúpẹ́ pé ẹ tiẹ̀ gbà mí láyè tí mo wọ yàrá yín ẹ̀sìn yóò dáa fún yín. Gbogbo àwọn ará community la nífẹ̀ẹ́ yín o a ó sì mọ̀ rí yín bá agbára Ọlọ́run. Nǹkan kan ló gbé mi wá bí. Ẹ jẹ́ n kọ́kọ́ ṣàpèjúwe kan fún yín. Ṣé ẹ mọ̀ pé àwọn èèyàn tí wọ́n bá ń ṣe dáadáa tí wọ́n ń fún àwọn èèyàn ní nǹkan àwọn tí wọ́n bá fún ní nǹkan lójú wọn
wọ́n dúpẹ́ lọ́wọ́ wọn wọ́n yìn wọ́n àmọ́ àwọn tẹ́ ẹ̀ mọ̀ rárá ẹ̀yin yín ni wọ́n ti mọ̀ dúpẹ́ tí wọ́n sì mọ̀ gbàdúrà fún yín ṣé ẹ wá rẹ́ni tí ń ṣe burúkú àwọn tí ń ṣe burúkú sí tí wọ́n jẹ́ nǹkan kan wọ́n ní lè bó lójú rẹ̀ àwọn ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn ní gbàdúrà fún wọn lẹ́yìn wọn táwọn fúnra wọn ò sì mọ̀ ṣé wá rẹ́ni tó bá burú àwọn tán bá làmìlaka wọ́n bú lójú rẹ̀ wọ́n sọ fún pé ìka ni ọ ìṣèyàn dáadáa àmọ́ àwọn tí ò bá ní nǹkan kan lọ́wọ́ ẹ̀yìn rẹ̀ ni wọ́n ti mọ̀ bú ọ̀pọ̀lọpọ̀ ni ó sì mọ̀ bú tí ò ní mọ̀ bẹ́ẹ̀ ni sẹ́ẹ̀rì nǹkan kan ló gbé mi wá. lẹ́kṣọ́rà bọ́dà Sàámú. ìyá Yorùbá kí ni gbogbo ń tẹ̀sọ́lẹ̀ fi kàn mí èwo ń tèmi nú ẹ̀. bọ́dà Sàámú èèyàn dáadáa ni yín o. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní sì ń gbàdúrà fún yín lẹ́yìn yín mo sì gbàdúrà pé gbogbo àdúrà tí wọ́n ń ṣe fún yín yóò mọ̀ yín láṣẹ ìjọba. àmín. bọ́dà Sàámú ọ̀rọ̀ pẹlẹbẹ mo torí rẹ̀ wá rí yín ó ní nǹkan kan tá àtijọ́ ń ṣe láti bí ijọ́ mẹ́ta nísìn mo wá ní kán bá ń pè náà bá ní pẹlẹbẹ ògbè mi wọn mo ní bó ní pẹlẹbẹ fẹ́ kó lọ kò níbi kankan tí ó lọ ibi ìní ń gbé wọn ní rọ náà jẹ́ kó yé mi pé ọ̀rọ̀ kan ló ṣe bí ọ̀rọ̀ ẹ dákun bọ́dà Sàámú sẹ́ni gbogbo àwọn ọmọ tí wọ́n tẹ̀lé yín o wọ́n mọ̀ nífẹ̀ẹ́ yín gidi gan mọ̀ ni ọ̀nà tí kálukú wá gbà nífẹ̀ẹ́ yín òun lọ́sọ̀tọ̀ọ̀tọ̀ bàbá fọwọ́ ọ̀tún bọ́mọ wí àfi tó sì pamọ́ra ẹ bá dáríjì pẹlẹbẹ ẹ dákun. kí n má tánù. ẹ mọ́ tánù. ọmọ tí èèyàn ò bá tánù tó bá tàyàn nǹkan ọmọ tó déédéé wò yàn ṣoṣo tó sọ wípé orí yín burú mi ìfẹ́ rí yín mọ́ mo ń lọ fọ gúdù tó ní kò lè yẹ mí tó mú èpè oríṣiríṣi tó ṣe fún mi kí ni ká ṣe fúru ọmọ bẹ́ẹ̀. nǹkan ṣé pàdánù ọ̀sọ́ pórí mi ti dàrú. ọ̀sọ́ pórí yín ti dàrú. ṣé kò sọ pórí mi ti bú. ọ̀sọ́ pórí yín ti bú. ṣé kò sọ pé mú mi ń mì. ọ̀sọ́ pé mú yín mì. ṣé kò sọ pé ojú mi ń mì. ọ̀sọ́ pé ojú yín mì. kò sọ pé tí mi ń sọ̀rọ̀. ọ̀sọ́ pé tí yín sọ̀rọ̀. kò sọ pé inú mi ń sọ̀rọ̀. ọ̀sọ́ pé inú yín sọ̀rọ̀. ṣé kò sọ pé ọ̀fun mi ń gùn. ọ̀sọ́ pé òun fi yín gùn. ṣé kò sọ pé orí mi ń ṣe báyìí. ọ̀sọ́ bẹ́ẹ̀. kò sọ bẹ́ẹ̀. ṣé kò sọ pé ọwọ́ mi ń ṣe báyìí. ọ̀sọ́ pé wọ́n yín ṣe báyìí. ṣé kò sọ bẹ́ẹ̀. ọ̀sọ́ bẹ́ẹ̀. ọ̀sọ́ bẹ́ẹ̀. ṣé kò sọ pé mi ń fi. bẹ́ẹ̀ ni. ó lé mi tèmi ń fi. ó lọ́jọ́ mi ń fi. ṣé kò lọ́jọ́ mi ń fi. sọ bó ń fi báyìí. ó láyé mi ń fi báyìí. ó láyé mi ń fi bìkìní. ní pẹlẹbẹ sọ gbogbo oyún. kí lẹ fẹ́ kó sọ ojú tó máa fi wòyìn ló fi wòyìn yẹn ṣé wà ní mò ń parọ́ ni ṣé wà ní mò ń parọ́ ni ọmọ tó bá dẹ̀ ti tàyàn nù nǹkan èèyàn akánù ni yẹ́sà ni kíkàn yẹn Yoshibi ló máa kí mo sọ tó bá kanlẹ̀ fún ọmọ owó ẹ̀ Yoshibi ṣé dààmú tó dààmú káàkiri yìí ò ti wá pọ̀ jù báyìí. mi ì ṣe wàhálà tó pọ̀ jù náà mo ń jẹ tẹ́fẹ́ jẹ òun náà ni mo ní kí n bá yín sè mo ti ṣe bọ̀kọ̀tọ̀ yìí mo ti ṣe pọ̀nmọ́ mo lè tún ṣe pọ̀n ẹran náà sí. orí ẹ pé ṣé kìí ṣe pé o ṣe pọ̀nmọ́ yẹn mẹ́pọ̀n ẹran. àánú mo ti mọ̀ pé tí n bá ṣe sínú ẹ̀ ní láìkẹ́ mo ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ni. ọmọ rẹ̀ ó sì lọ́tọ̀ọ̀tọ̀ tí mo fẹ́ orí ẹ pé. ọ̀tẹ̀ jọ kó tó lọ jẹ́ ká ríra. rí o má gbàgbé o tó bá gbàgbé kó jẹ́ kí n mọ̀. rí o ó ní ẹ jọ ìyá ẹ tiẹ̀ ní sùn. ṣé ẹ ti ṣetán ọmọ tó bá mọ iye èèyàn kí lèèyàn má ṣe. kódà bọ́dà Sàámú lórí ìyún bó bá jẹ́ pẹlẹbẹ lọ́sàn-án tó tó ọwọ́ mi rè àmọ́ pàpà síbẹ̀síbẹ̀ èèyàn mọ̀ ní lọ́mọ burúkú fẹ́ kùn pàjẹ́ kọ́mọ sọ́mọ mi ìtẹ̀mọ̀ lè fi dípò pẹlẹbẹ ẹ dákun. olójú ẹ̀yin ládùúgbò ọ̀rọ̀ tí mo sọ sílẹ̀. ẹ bá ń dáríjì. tẹ́ ẹ bá ń ṣe báyìí àwùjá 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 tẹ́ ẹ bá ń ṣe báyìí àwùjá. ẹ gbé bọ́dì sókè o. lẹ́yìn tí mo pọ́n yín lé tó yẹn tó ẹ tán. ẹ má bínú. ẹ tán. ẹ má bínú. káì ẹ tán kẹ́ẹ̀dẹ̀ tilẹ̀kùn lọ́hùn. what's that? lọ́ba wùmà yẹn lọ́ba wùmà mi ò ní sẹ́ǹsì ní nǹkan tó fẹ́ bá ẹ̀ sọ lọ́ba respect ẹ bá lè fún ẹ fún lọ́ba ìyẹn mi ìfẹ́ mo tó fẹ́ sọ fún yín I don't want to care mi ò kí ẹ bọ̀ rí ẹ kàn lé ọmọ tó bá ń pọ̀yàn lé kéèyàn náà dé ẹ kàn lé ni ó nìyẹn ní nẹ́ẹ̀nẹ́ẹ̀nẹ́ kó tó dàárọ̀ màá ti mò ń jẹ tí mo fẹ́ jẹ kó tó dọ̀sán màá ti mò ń jẹ tí mo fẹ́ jẹ alẹ́ náà tún ti wà bẹ́ẹ̀ ikú ò ní pọ̀ ọmọ Yoshibi láyéláyé ẹni bá fẹ́ rìn lọ kó rìn lọ pátápátá ni mo sọ o. ẹ̀yin bàbá ọkọ mi.
pé mo pè yín báyìí. Ẹ wo ẹ̀yin bàbá ọkọ mi, ẹ má bínú pé mo pè yín méjèèjì ní ìpè pàjáwìrì báyìí o. Ẹ jọ̀ọ́, ó ní nǹkan kan tí mo fẹ́ bá ẹ̀yin méjèèjì discuss ni. Mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin náà lè help me out. Tó bá tiẹ̀ jẹ́ pé ìwọ kò pẹ́ tí wọ́n dé, at least ìwọ ṣáà ti wà níbí ti pẹ́. Ó ti mọ gbogbo àwọn stress tí mo ti go through nípa ọ̀rọ̀ bọ̀dá Sàámú. Gbogbo ọjọ́ tí mo ti ké, ọjọ́ tí mo ti rẹ́rìn, ọjọ́ tí inú mi ti dùn, ọjọ́ tí inú mi ti bàjẹ́ lórí ọ̀rọ̀ ìfẹ́ bọ̀dá Sàámú yìí. Nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé ṣe rí bọ̀dá Sàámú, ìfẹ́ wọn ó ti wá ń gbilẹ̀ lọ́kàn mi gan. Mo ti fall in love gan pẹ̀lú bọ̀dá Sàámú, and this time around mi dẹ̀ fẹ́ lose wọn mọ́. So torí ẹ̀ mo ṣe wá bá ẹ̀yin méjèèjì because mo mọ̀ pé ọlọ́wọ́ ọ̀tún bọ̀dá Sàámú lẹ́yìn méjèèjì pé kẹ́ bá mi bá wọn sọ̀rọ̀. Yoshibi ẹni sùúrù. Ṣé rí pẹ̀lú ọgbọ́n ọmọdé tèmi? Kò sí amount of love tẹ́ fẹ́ ní fún bro Sam tó fẹ́ tó ìfẹ́ tá wà ní fún wọn. Àbí bro Sam ṣe wà yẹn, a fẹ́ kí nǹkan kan ṣe wọ́n rárá. Ẹ gbà pé bó ṣe máa ń pariwo, bó ṣe máa ń kanra mọ́ wa o. He's a very nice person. A very nice person. And same as you are a nice person too. Ìwà yín dá. As a matter of fact, in the community, ní scandal kankan at all. So pẹ̀lú gbogbo nǹkan tí mo ti wá sọ nípa yín yìí, why do you now think bro Sam is the right person for you? Okay, stop it now. Kí ló ń sọ lẹ́nu yìí now? Èmi náà dẹ̀ náà tẹ̀lé ẹ látẹ̀kan. Ká ní mo ti mọ̀ pé ibi tó fẹ́ láǹdì sí rẹ̀ ni, ṣé màá máa tẹ̀lé ẹ gọ́gọ́ ni? What are you telling me? Àwọn méjì wọn ò kí ń ṣọmọdé now. They know what is right for them. Àti bọ̀dá Sam àti àwọn fúnra wọn ṣọmọdé nǹkan tó bá gójú now. Màmí ẹ tẹ̀síwájú jàre, mo gbádùn yín. Okay. Nǹkan tí mo ṣe torí ẹ̀ pé ẹ̀yin méjèèjì tí mo fẹ́ kẹ́ bá mi ṣe ni pé mo fẹ́ kẹ́ bá mi bá bọ̀dá Sàámú sọ̀rọ̀. Kẹ́ bá mi fún wọn ní push. Bó tiẹ̀ jẹ́ introduction kàn tiẹ̀ ṣe pẹ̀lú mi. Gbogbo àwọn tó ti rí mi, tó ti rí pé mo sunkún torí wọn, tó ti rí pé mo ti ronú, tó ti rí pé mo ti jìyà nítorí wọn, tó ti wò pé kí ló ń dúró mú láti jọjọ́ yìí tí ò tiẹ̀ lọ fẹ́ lòmí tó ṣàtakú ti bọ̀dá ẹ̀ lọ́rùn, kàn tiẹ̀ wá rí mi pé mo padà já mọ́ bọ̀dá ẹ̀ lọ́wọ́ pé mi ò ṣe lásán. Ẹ jọ̀ọ́, mo fẹ́ kẹ́ bá mi push ẹ wò kí ó tiẹ̀ jẹ́ pé introduction lásán náà ṣe fún mi, ó ti tó mi for now. Ẹ jọ̀ọ́, ẹ bá mi push ẹ jọ̀ọ́. Ẹ wò nǹkan tí mo ní kẹ́ bá mi ṣe kàn ní bá mi ṣe lásán o. Tí tẹ́ bá lè bá mi bá bọ̀dá Sàámú sọ̀rọ̀ kí wọ́n ṣe introduction pẹ̀lú èmi Yoshibi, mo promise ẹ̀yin méjèèjì ní 200,000 naira. Wow. 200K. Tutọ́. Yoshibi, ẹ bá jẹ́ pa ìwòsàn. Ẹ ti ṣe introduction. Ọlọ́run lọ. Sincerely, fẹ́ràn dé tilẹ̀ next month ni o. Yoshibi, ẹ rí pé ẹ ti ṣe introduction. Sincerely, ẹ kò rí pé bro Sam for now wọ́n ṣì busy ni. So by next month lágbára Ọlọ́run ó ti bọ́ sí. So ẹ̀yin rèé, bro Sam rèé, ó rí ìyàwó là ń kọ́. Kẹ́yìn kan máa jójú ayọ̀, kẹ́ máa rẹ́rìn ni. Ẹ ṣé mo dúpẹ́. I know that I can count on both of you. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ jọ̀ọ́, ẹ bá mi push ẹ jọ̀ọ́. Ó ti ṣe sí. Ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ ṣe lásán wẹ́. Ẹ̀yin náà ò ní ṣe lásán wẹ́. Ẹ̀yin náà ò ní ṣe lásán ẹ jọ̀ọ́. 200K. Sá! Ẹ jọ̀ọ́. Ìyàwó wa. Ọmọ etí. Wèrè níyìn o. Wa ọ̀tẹ̀ ṣù gbádùn ṣá. Wa ọmọ etí tó ń pè mí ní claim ni o. Ṣọ́ọ̀ṣì èrè ṣá. Ṣé kò ṣe èrè ṣá? Èmi ló ń bá lóhùn. Nítorí 200,000 naira. Èrè sáré gbà bẹ́ẹ̀ yẹn. Bọ̀bọ̀ yìí ló sẹ́ǹsì náà. Lọ́pọ̀lọ́ ẹ ṣí ọpọlọ ẹ lẹ́ẹ̀ma. Ó ṣọ̀rọ̀ owó gbàgbé 200K. Nǹkan tèmi rí ìwọ ò sáìtẹ̀ ò rí dáadáa ni. Ó rí pé bó ṣe ń sọ̀rọ̀ yẹn ó wà so emotional, mo ń fìlẹ̀, mo ń pítì wọn. Mo sọ táwọn méjì tó bá jọ marry ó máa plug náà gbàgbé. Má ṣe bẹ́ẹ̀. Sister mi, ẹ wo nǹkan tí mò ń ṣe fún máma dé pé máa ronú ní àdéjì tí mò ń wí lọ ẹ máa rí nǹkan tẹ like. Òyìnbó, how are you? Oh no, stand up. How are you? Where is your sister? She's inside. Please let me call her. Okay. All right then. Òyìnbó. Sister mi ẹ wọlé. Sister mi má rò pé bí àtọ̀rí pé bí báyìí ṣe báyìí o. Ẹ máa rí nǹkan tó fine. Ẹ má máa rò pé kì í ṣe big boutique bẹ́ẹ̀ yẹn, but wọ́n ń tà nǹkan tó fine báyìí. Very nice. Má sọ bẹ́ẹ̀. Ẹ nǹkan tẹ like now. Ẹ ti ń wí léyìí. Ẹ like lè náà àbí? Then nice, me like. Ẹ káàsán. Sister. Ẹ káàsán, ṣé wàá pa? How are you doing? Mo mú sister mi wá sí ibà láti wá. Ẹ gbà mí.
olórí burúkú ìlélẹ̀. Sister mi stop ẹ. Dúpẹ́ má ní kí n stop ẹ mọ nǹkan tí mò ń sọ. Ó ní olórí burúkú yìí. No, má bínú. Ṣé ìwọ ló ní bí àbọ̀ fẹ́ sí mi báyìí? Ṣọ́ọ̀bù wa ni. Ẹ̀yin mélòó lẹni bí? Ìwọ ló ní bí àbí? Sister mi náà. Àwọn olórí burúkú lè kò ní jà fún ẹ. Bẹ́ẹ̀ni kí stop ẹ Dúpẹ́ olórí burúkú ni bẹ́ẹ̀bù yìí. Dúpẹ́ ara ọ̀ tí mo sọ fún ẹ. Olórí burúkú pẹ̀lú àwọn tó dalẹ̀. Olórí burúkú ni mo sọ pé gbàṣọ wá sílé fún bọ̀dà sọ́bọ̀ tiẹ̀ ṣe ni pé kọ́rọ̀ gẹ́gẹ́ bí ọkọ tìyàwó. Olórí burúkú tó ṣàfù ẹlẹ́lẹ́yìn. Sister mi ti tó. Olórí burúkú sórí o. Kí ló ṣe kí ló yẹ lẹ́nu sórí tí bá súnmọ́ tí bá wà ẹ̀ wọ́n dẹ̀ kó wọ́n rò kó bọ́lá yóò jà ní ìwọ wèrè yìí abunú òpònú ọ̀pọ̀dà sórí tí bá padà wá sí ṣọ̀bù ẹ̀ yìí mi ò ní wá lásán máa gbé petrol wá àti kerosene máa gbé nǹkan tó lè jó ibà yìí tó lè jó kọlẹ̀ máa jó ṣọ̀bù kọlẹ̀ máa bẹ́ẹ̀ máa tú ẹ ìwọ wèrè yìí aláyé bàjẹ́ bóyá kò bá mi lé o. ẹjọ́ nítorí ọ̀nà ẹ má bínú ẹ fi yá mi pé mi ni mo ṣẹ̀yìn ẹjọ́ ẹ má bínú. ṣé torí mo ṣe wedding mo dẹ̀ pé wọn even bra Saamu gan ta invite wọn wá kí ló wá ń bí wọn nú bẹ̀. ẹ má bínú ma ẹ fi yá mi pé mi ni mo ṣẹ̀yìn ẹ má bínú ó lágbára o padà wá máa bá yín ẹ má bínú ma. sista mi wá kọ́lẹ̀ wù yẹn o ṣe fẹ́ para yín ni ṣe fẹ́ ṣe. Domininu where are you. kí ló lé báyìí. kí ló ń do ṣe kí ló ṣẹlẹ̀. But Sam, ẹ̀yin la fẹ́ bá sọ̀rọ̀ sá. Ó yá mo ń gbọ́rọ̀ ọmọ. With the look of things pẹ̀lú bí a ṣe ń wo ìsà I think it is high time we move on sir. Bẹ́ẹ̀ni ẹ jẹ́ ká move on sir. That's good. Ẹ fẹ́ move on. That's good. But ẹ bá kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ẹ má bẹ̀rẹ̀ láti bí ńlá o. Kẹ́ ẹ má lọ lẹ́ẹ̀ fẹ́ lọ sí London ẹ fẹ́ lọ sí Amẹ́ríkà ní bẹ̀rẹ̀ rárá o. Ẹ bẹ̀rẹ̀ láti Togo àbí kẹ́ ẹ bẹ̀rẹ̀ láti Benin. Ṣé ti ẹ̀yin tó bá wà lábẹ́ òkúta tó ò bá ti travel kúrò nínú Nàìjíríà rí lọ sí Kasafa àbí kó lọ sí Kano ẹ máa ní little experience kó tó di ńlá. So ti ẹ̀yin tẹ́ bá fẹ́ travel out for the first time now out of this country bẹ̀rẹ̀ láti Zimbabwe, Tobebue, Safabue, Indobue gbogbo àwọn nǹkan yẹn kọ́kọ́ lọ sí gbogbo àwọn bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ yẹn kẹ́ẹ̀tọ́ amọ̀rọ̀ London kù. That's what you can do. Mo dẹ̀ láwọn èèyàn tó lè bá yín ṣe international passport tó máa fast gan but ìyá yín ló máa náwó ẹ̀. Afa. Brosan náà bí wọ́n ṣe gbọ́ràn yẹn kalẹ̀ ní kò yé yín. Brosan, you are a king. You need a queen. An authentic queen. Tó yẹ pé kò ní sí pé wọ́n ní pé òun ni òun kọ́. Queen kan tí everybody máa mọ̀ pé yes, this is the queen to the king of 10 communities. Exactly. Gbogbo apáta la mọ̀ bro Sam. You are a king just like he said. Ẹni ìdẹ nìkan tó máa wà pẹ̀lú yín and we all know gbogbo apáta táwọn àmì ìbáyìí náà lájọ mọ̀ pé the best candidate is Yoshibi. Exactly. So what are you waiting for sir? You guys are perfect. Àwa kẹ̀dẹ̀rẹ̀ àmọ̀ yìí dáadáa àmọ̀ bí tẹ̀ ń jẹ̀ sí àmọ̀ bẹ́ẹ̀ ṣe mu àmọ̀ nǹkan tẹ̀ ń wọ̀ àmọ̀ nǹkan tẹ̀ ń jẹ so you can go on sir please. BC finish nìyẹn láyé mi o gbogbo tí mo ṣe lẹ mọ̀. Brosan kò kí n ṣe sí finish. Kí ni èjì dáadé ẹ. Wọ́n ti dàgbà sá. Ọ̀n dẹ̀ ní ìdíyàwó kékeré. Àná wọ́n ti marry tó yẹn náà lọ ṣe bí èmi sá. Òun náà fi bí wọ. Bẹ́ẹ̀ni sá. Ìyá yín dẹ̀ ìwà òkè fún wọn. Bẹ́ẹ̀ni sá. Wọ́n ti dàgbà tó level kan nídìí ọmọ kékeré tó máa tọ́jú àwọn méjì tó máa dàbí nọ́ọ̀sì fún wọn. Brosan, see for a while náà nísìn àwa gan ti study Yoshibi and we can see pé Yoshibi ti change positively. Ìwà wọn ti dáa. So we know she's actually perfect for you, Brosan. Yes. Tó bá jẹ́ nípa pé ó change yẹn hàn lóòótọ́ ó dẹ̀ act serious ambition and clear with humility with the look of things. Ẹ fún mi ní time díẹ̀ láti rò. Kí lẹ̀ ń rò sá? Kí lẹ̀ tún fẹ́ máa rò sá? Orí òpè ni kí ni mo tún rò bá wo? Eventually tí bá ṣe introduction pẹ̀lú ẹ̀ tí bá fẹ́ ṣé ọ̀rọ̀ fẹ́ bọ́ ṣòkòtò ìwọ ló fẹ́ lo pọ́nrán mi fún ni tàbí kí n lo pọ́nrán ẹ̀ fún ni ṣé mi ò ní tíǹkì kí n tó mọ inú ihò tí pọ́nrán mi máa wọ̀ ni àbọ̀ mọ̀ pé mo fẹ́ wọ inú ihò ayérayé nìyẹn. Yes now I have to think wípé Ọlọ́run o pẹ̀lú àwẹ̀ àtàdúrà fi ihò Yoshibi hàn mí máa gbàdúrà ni pé k'Ọlọ́run gbé ihò ẹ̀ hàn mí lójú àlá máa mọ bí ihò ẹ̀ ṣe jìn tó máa dẹ̀ mú extreme ihò tí pọ́nrán mi fẹ́ wọ̀. Problem tá a máa nínú marriage yẹn gbàdúrà lọ́tọ̀ pé Ọlọ́run o ẹni tí mo fẹ́ fẹ́ rè fi ihò ẹ̀ hàn mí ìbẹ̀rẹ̀ àtòpin ihò ẹ̀. What's that? Ẹ bọ́ síbi ẹja lọ síbi tá a lọ. Yes sir. Rí o pé
àbí wèrè la. ẹ má bínú sà. àwọn òdìlẹ̀ jẹ́rẹ̀ bá mi sọ̀rọ̀ ọmọràn. elédè reduce ó lè wá sí character age àgbàlagbà ó lè sọ̀rọ̀ ẹ̀ di 62 àbí 64 years èmi ló bá sọ̀rọ̀ ọmọràn ló ṣe level the look of things. you are mad o you are mad o tí n bá ṣáájú ẹ̀ débẹ̀ yẹn inú yín. ẹ ká sún mọ́ mi bí n pé ẹ rọra ń bẹ̀yẹ̀ o. ẹ rọra ẹ má fẹsẹ̀ gbá. ẹ ká sún mọ́ mi bí n pé ẹ ká sọ máa mọ́ mi bí n pé níbo ni wọ́n wá lọ tí wọ́n fi ṣọ́ọ̀bù lẹ̀. ṣọ́ọ̀bù ẹ̀ tó gbára mu bá ìkúnlẹ̀ sílẹ̀ wọ́n wá gbórí lọ náà. mọ́ mi bí n pé wọ́n bá yẹ kí n pè wọ́n náà. àbọ̀ ń sùn. wọn ò lè máa sùn kí ẹ ló máa mọ́ mi bí n pé ẹ ká sùn mo wá ṣọ́ọ̀bù yín ni mi ìbá anybody níbi báíbù lẹ́wà ẹ lọ gbẹ̀yìn ṣẹ́ ní pẹ́ dé mà mo fẹ́ràn nǹkan lọ́dọ̀ yín ni ok má pẹ́ ìjọ máa dúró dé yín all right ma. sista mi mo fẹ́ gba nǹkan ní ṣọ́ọ̀bù kan tó wà nísàlẹ̀ lọ́hùn yẹn mi ò ní pẹ́ dé bóyá ẹ máa bí akájọ lọ àbí kẹ́ dúró dé mi bí báyìí wọ́n lè fẹ́ ṣe. wo dúpẹ́ ṣé kí n jókòó díẹ̀ bí báyìí mi ò lè tẹ̀lé lóyún níwèé mọ́ irin tó gbé mi rìn títí látàárọ̀ ó tún gbé mi rìn títí tó dọ̀ ara wọn lórí burúkú tí wọ́n ń bà mí nínú jẹ́ dúpẹ́ oúnjẹ jókòó díẹ̀ bí báyìí. sista mi ibi tí mo fẹ́ lọ òjì ẹ̀ kọ́ lè stroll now. ó dúpẹ́ jẹ́ jókòó díẹ̀. ok kò sí wàhálà tó bá yẹn pẹ́ fẹ́ jókòó ni mò ń bọ̀ bọ̀ woman yìí náà sọ pé wọn ò ní pẹ́ dé mò ń bọ̀. kò sí wàhálà ẹ má wà bọ́ọ̀dù. má pẹ́ o dúpẹ́. no matter bó ṣe lè wò kó rí èèyàn máa ń plan fàyè ẹ̀ ni pé máa rí bá. ẹ tani. Pelebe ń bò. Calm down. Òní lọ́jọ́ ẹ̀sìn oníkọ̀ọ̀lọ́. Òní lọ́jọ́ ẹ̀sìn oníkọ̀ọ̀lọ́. Òní lọ́jọ́ ẹ̀sìn oníkọ̀ọ̀lọ́. Ta ló ń ṣe Pelebe? Ló ń ṣe sí ló ń jìyà oníkọ̀ọ̀lọ́. Ọlọ́run ní bá ń fire fọ́ta yín ṣe gbọ́ yín wẹ́yìn ẹ má ṣe sí ọlọ́run òǹbò mẹ́yẹ wá ẹ má ṣe sí. Orí ẹ burú ẹrù ń bẹ́ẹ̀ ló ṣe lu ọ̀tá kí làtà mi ṣe fún ẹ jẹ́kọ́ ìmọ̀ gbẹ́dùn náà kíyà tó jẹ́ olórí burúkú ṣé ó jẹ́ lọ́wọ́ ní fire fún bàbá ẹ wèrè ó ti ń ṣọmọ ọ̀dọ̀ bí èlò ní bisikíìtì. bisikíìtì ti bá wò mí ò ṣọmọ ọ̀dọ̀ mo ń dúró de àbúrò mi bí báyìí. ó ṣọmọ ọ̀dọ̀ ni ó ṣọmọ ọ̀dọ̀ ni. so ìdúró tẹ rí mi yìí mo yẹ dúró yìí. má yẹ yín wẹrẹ ìgbà tó yí kílẹ̀ rí pákó lórí pákó ṣẹ́rùdì tí wọ́n máa ń yí lórí Instagram rè àbọ̀kì rí amúrù ṣé ọ̀rọ̀ amúrù tọ́wọ́ yẹn tó máa ṣe báyìí tó máa ṣe báyìí tó máa jẹ́ bí di amúrù ṣe rí rè ṣá máa yí báyìí ṣá amúrù àmọ́ ṣe báyìí bó kò rí ò pé àbọ̀ àwọn èèyàn lọ́lọ́dún máa ń tọ́ máa bẹ̀rẹ̀ sí ní ṣé bí di wọ́n ṣe rí ní wèrè ọmọ o ṣọmọ ọ̀dọ̀ mi ò ní pa yí ẹ ti bàjẹ́. mi ò ṣọmọ ọ̀dọ̀ ká gbẹ́nu orí burúkú sàn mi ò ṣọmọ ọ̀dọ̀. mi ò ṣọmọ ọ̀dọ̀ ẹ̀yin ṣíṣọ́ọ̀bù mi sí ibà ìjẹjẹ ní kí wọ́n ṣọmọ ọ̀dọ̀ yìí ni. olórí burúkú ara ẹ wá kó ẹrù ẹ nínú ilé o torí wọn kò ti ṣán ló tiẹ̀ ti lọ ná wá kó ẹrù ẹ torí mo fẹ́ pe àwọn ọlọ́pàá ni kán wá jálẹ̀kùn yàrá ẹ kán kó ẹrù ẹ síta kó tó di pọ́n máa fi option tán máa fi lé lórí pátá lọ́dẹ̀kùn yàrá ẹ olórí burúkú. so olórí burúkú yẹn ti lọ ń tún ẹrù mi àbí ẹyẹ kí ọkọ sọ nínú ẹrù mi ṣe gbọ́ ọkọ bẹ̀rẹ̀ máa sọ bọdà sàmú ẹ máa sọ ṣe gbọ́. wọ́n gbé méjì ẹ sókè fóòmù ẹ wọ́n gbé sókè 132 pátá bẹ́ẹ̀ wà lábẹ́ fóòmù ẹ. size kí ni sà. nípa size sí náà ni. kí lẹ tó ẹrù mi fún kílẹ̀ wá débẹ̀ ẹyẹ kí ọkọ sọ nínú ẹrù mi ṣe gbọ́ ẹyẹ kí ọkọ sọ nínú ẹrù mi. orí ẹ ti bàjẹ́ orí yín bàjẹ́ pẹ̀lú G-string tó 97 ló 192 yẹn orí ẹ ti bàjẹ́ tó fi G-string ṣe. kí ló yẹ kí n máa wọ̀. 32 tó kù ló fi ń ṣe menstruation olórí burúkú ọmọ wà á rí mọ̀ gbọ́dọ̀ wà á kẹ́rù ẹ o. mi ò kẹ́rù mi bọ́dà Sàámú mi ò kẹ́rù ọ̀dẹ bẹ́ẹ̀ ni mo ìdákọ́ kẹ́rù mi kúrò nílé. tó bá dẹ̀ jẹun tó ń dùn ẹ́
ló ń dùn ẹ́ láti hospital tó fi ṣán lọ tá a fi rí ẹ kí lẹ ní kí n ṣe pẹ̀lú Yoshibi ẹ̀yàn ọmọ. a ní kẹ́ ṣe introduction pẹ̀lú wọn ni. kí lẹ sọ. introduction. kí lẹ sọ. introduction. we are doing introduction very soon. pẹ̀lú ta ni. pẹ̀lú Yoshibi. pẹ̀lú ta ni. pẹ̀lú Yoshibi. àkòrí jáde yín méjèèjì. wọn ò dé bí yín jẹ bọ́dá Sàámú wọn ò bí pọ̀nrín pọ̀n gbọ́ fọ́fà dá yín dàgbé kẹ́ṣẹ́ introduction pẹ̀lú ta ni. àwọn máa dàrú náà ẹ̀ ní rí ṣe ní rí ṣọjọ́ yóò ní kò ẹni báwo. pẹ̀lú bó ṣe ṣe inú ẹbí mi o. ẹlòmí àgbàṣe ṣe lọ́jọ́ yẹn o. ìṣẹ́yìn wọn ló fẹ́ gbà ṣe. ìṣẹ́yìn wọn ló fẹ́ gbà ṣe. ohun tí mo fẹ́ kó ṣe lọ́jọ́ yẹn lòmí àṣẹ o. torí mo fẹ́ pé tí wọ́n bá ti jẹun tán kó o máa fà bọ́ ni o. ẹlòmí àgbàṣe ṣe o ṣẹlẹ̀ mọ̀ kí góòdì nìkan ní ta ló fà bọ́ oúnjẹ tán jẹ. Pelebe lọ́dọ̀ mi ni o. àkòní dáfẹ́ yín méjèèjì ẹ̀yin wèrè yìí epo àti yomi máa bí yín ṣe gbẹ́ yín wèrè lórí burúkú yìí. ẹgbẹ́ ìjọ jẹ ẹ wá ń parọ́ ẹ̀jẹ̀ bẹ̀rù Ọlọ́run. kí ló ń ṣe níbi ọmọ ọ̀dọ̀ ìgbẹ́rẹ́dìgbẹ́ ọmọ ọ̀dọ̀ ọmọ ọ̀dọ̀ kí ni Pelebe yìí ṣe ọmọ ọ̀dọ̀ kí ló ṣe níbi ọmọ ọ̀dọ̀ kí ló ṣe níbi ọmọ ọ̀dọ̀ díje ọmọ bí ẹja kó sọ bisikíìtì lù mí owó oṣù ẹ ló sọ yẹn. ẹ má lọ màá tún ní kó sẹ́ẹ̀kì ẹ wọn tún ní fún ẹ lówó oṣù díje dídì kọ́mú bẹ̀ díje ṣé gidi gbé yín ẹ̀yin wẹrẹ yìí náà yẹn fọfún gbẹmú àpọ̀dà yìí abẹ́rẹ́ kan náà bọ̀ ṣe ni wọ́n bí yín dàbọ̀dà Sàámú wọ́n bí yín dákẹ́ṣẹ́ lọ́dọ́ṣọ́ pẹ̀lú Yoshibi wọ́n bí yín dá ìbọ̀lọ́mọ iná ọ̀nà látàrọ tí ó ti dẹ̀ tó yẹ kí mọ̀dà wẹ̀rẹ̀ ká mi mọ́ mi báyìí àwọn onírìn ìyá lọ́lọ́mọ kan tó wá ṣe ládùúgbò yìí. èmi ó ga ó ga mo ti gbọ́. kí ló ṣẹlẹ̀ kí ló tẹ́jú fẹ́ para yín lórí ẹni tó jẹ́ pé ó kó ẹwú bẹ́ẹ̀ ni ẹ ṣe ga tí ò lọ́pọlọ bó dé ń bá yín sọ̀rọ̀ látàárọ̀ ẹ̀dẹ̀ fẹ́ ṣíra yín léṣe kí ló ṣẹlẹ̀ gangan náà. ó torí Ọlọ́run dúpẹ́ fi bí sílẹ̀ ó dé kọ́yọ́ mọ́ mi ṣé ọmọkọ tó ń ṣe mí ni. kí nìkan tó ṣe yín tó ṣẹ lómi rí ẹ sọ fún mi kí nìkan tó ṣe yín tó ṣẹ lómi rí. ọ̀tọ̀tọ̀ lógún ogun wo ni ogun wo ló ń jà yín láàmú ẹ̀yin gangan lógún tó ń dara yín láàmú náà. wọ́n fi bí sílẹ̀ dúpẹ́ tọ́tọ̀ lógún. ẹ má sọ pé ọ̀tọ̀ ogun wo ló ń jà yín láàmú tẹ́tọ́ pé ọ̀tọ̀ lógún. ẹ fẹ́ para yín nítorí èèyàn yẹn ni orí ẹ̀wọ̀n gangan ló ṣe fún yín rí tẹ̀sán pé ẹ fẹ́ para yín àìmọye ọkùnrin tó pọ̀ ń gbòòrò tó jẹ́ pé ó ń kú lé yín lórí bọ̀ irọ́ ni ẹni tí ò wúlò fúnra ẹ̀ tó débi pé máa wúlò fún yín òun lè fẹ́ para yín lé lórí. dúpẹ́ bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn sọ̀rọ̀ yẹn inú sí ń bí èmi gan. Deji, you're looking good. Thank you, and you too. You're not looking bad. Thank you. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. How is family? Àwọn jẹ́ friends ẹ̀ kọ́. Wo èmi ò máa ráyè tóbìnrin mọ́. Mo ti move on. Má sọ ẹ fún mi o. Má sọ ẹ fún mi ìwọ tó jẹ́ pé ìwọ idán gangan ni ẹ́. Alfa dúpẹ́. Stop ẹ gbójú kúrò ń bẹ o. Sister mi mà nìyẹn. No. Mi ò fọwọ́ ṣeré o. Mo like wọn. Bá mi bá wọn sọ̀rọ̀ náà. Sister mi, ọ̀rẹ́ mi fẹ́ ṣe hi sí. Kíni kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Kí lẹ̀ wà? Ọmọ yín rí ni. Calm down. Èmi kò appreciate beauty yín ni. Then I don't mind if I can get your phone number. Probably we'll talk later. Jọ́ tó yọ lọ beauty wo lórí lára mi? Beauty wo ló bẹ́ẹ̀ lọ́kọ́ rí lára mi? Beauty tí mo ti ta dànù, wọ́n ti ta beauty mi. Báwo wá kí mi mọ́? Báwo wá kí mi mọ́? Ṣé mo máa rí ni? Kí ló ṣẹlẹ̀? Ṣé mo máa rí ni? Àbí ẹ̀rí nǹkan náà? Jọ́ tó yọ lọ fi ṣe tiẹ̀ o, mi ò máa rí o. Fẹ́ gba nọ́mbà mi for what? Kí ó ti tó kíni? Àbí ẹ̀rí nǹkan náà bọ̀ ṣe rí? Wọ́n ti pẹ́ kọ́kọ́ ṣe kíá o. Mo ti gbọ́ mo bọ̀. Bẹ́ẹ̀rí nǹkan náà, ó gbé bẹ́ńsà wá. Bẹ́ńsà ló máa jẹ mí. Òpónú àpọ̀dà. Bẹ́ẹ̀rí nǹkan bí erí pé dúdú. Má bínú, she has been stressed. It's fine. So can I get her through you? No problem. Ọ̀dọ̀ mi ló ń gbé for now. You don't mean it? Yeah. Let me have your own contact so that through you I can get through her. No problem. Dúpẹ́. Wọ́n ti kọjá mi lọ o. Dáadáa mi lẹ́yìn wọn máa fẹ́ lẹ̀ o. Sáàmì mo ń bọ̀. Dúpẹ́. Màá pè ọ́. All right, sister mi rọra jàre kí ló ṣẹlẹ̀? Ẹ̀ẹ́dẹ̀ rọra. Kábọ̀ kan ò sí níbẹ̀ o, Sàámú bọ̀dá Sàámú Alájọ. Àfà ṣé ń gbádùn ẹran yẹn. Dáadáa. Bọ̀dá Sàámú. Sọ bẹ́ẹ̀. Ẹ rọra sá o. Má bọ̀. Mo máa mọ̀ orí kẹ́. Bẹ́ẹ̀ni. Òjíṣẹ́ Olúwa. Mo kí yín sá o. Ẹ kọjọ́ mẹ́ta. Ẹ ṣe gan ni sá. Ẹ pẹ̀lẹ́. Ẹ ṣọ bọ́ báyìí. Ẹ bá rí. Rárá.
mi ò ní jẹ̀bà mi ò fẹ́ jẹ̀bà sà. kí ló dé. no mo yó débi ni. ẹ yóò débi báwo lẹ́ẹ̀fi wá ní tọwọ́ báwo àáfà ló ń bá mi jẹun yìí kí n ti yín ó yẹ mẹ́ràn ẹ̀mẹ́ràn. èèyàn kì í yó nídìí ẹran. èèyàn lè yóò di ẹran bọ̀tẹ́ mú. ẹ má mú yẹn ìkan wà wájú méjì wà wájú yẹn mú kékeré wájú yẹn ẹ mú kékeré tó wà wájú yẹn fìyẹn lẹ̀ ìyẹn gbẹmọ yẹn lọ́ra ohun tó ń gbá lọ́ra máa ń jẹ. ẹ bẹ̀rẹ̀ mo fẹ́ kété yín kan náà ni mo fẹ́ kó kàn yín lẹ́nu náà ni ó dẹ̀ ti kàn náà lẹ́nu ó ti jẹran ẹ jẹran títí tí ẹ lè jẹba ṣẹ́yìn jẹba ni kí ni. ẹ wo ẹran tí mò ń jẹun kò fi àyè ilé fún mi láti jẹba. láti tí ìjẹba kò sí wàhálà ṣé ẹ mọ̀ wọn. mo ń wo ojú yẹn náà bọ̀ mi ò kàn lè sọ pé bí báyìí ni mo ti mọ̀ wọn. ẹ introduce ara yìí. ẹ rántí mi ní ọjọ́ tí ẹ sọ pé ẹ ń wá ilẹ̀ ẹ sọ wípé ẹ fẹ́ expand orí òkè yìí ẹ wá dé àdúgbò wa ẹ bá mi níwájú mọ́sálásí tá a ti ń kírun ẹ sọ fún mi pé ẹ ń wá ilẹ̀ ní o ní àdúgbò Adékànbí. Adékànbí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe ti dẹnu lọ́rọ̀ yẹn mo ti rántí mo ń fẹ́ kẹ́ ẹ sọ àdúgbò yẹn Adékànbí kí n lè mẹ́fẹ́ yìí náà ni ẹ rọra púpọ̀ sá Ọlọ́run ò ní fi yín sílẹ̀. bọ̀dá Sàámú náà tí gbogbo wa wá ń pé wá bá ń bì báyìí lágbára Ọlọ́run ikú ò ní gbá wọn mọ́ lọ́wọ́. àmín ya Allah àmín ya Allah èèyàn Ọlọ́run ni wọ́n. àfa lọ́wọ́ ọ̀tún wòlíì lọ́wọ́ òsì tàbí máa ní mi ò ṣe prọfẹ̀tì. ẹ jọ mo fẹ́ kí ètè gbogbo yín jọ kan oúnjẹ ìnáàrùn kí n tó sọ tí mo fẹ́ sọ. àfa. ẹ̀yọ̀ ṣé kìí ṣe aráàmù ni mo ń jẹ o. aráàmù kọ kí ni aráàmù yẹn náà. bí ẹlẹ́dẹ̀. ẹlẹ́dẹ̀ kọ yìí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ question mo fẹ́ bí mo dẹ̀ fẹ́ kẹ́ dá mi lóhùn lọ́wọ́ kan ẹ jọ torí Ọlọ́run Yoshibi gbogbo yín lẹ̀ mọ̀. dáadáa. bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ mi ẹ jọ sá ṣé mo lè fẹ́ Yoshibi gẹ́gẹ́ bí ìyàwó. òun ló lóúnjẹ yìí o. ẹ̀wọ́n bẹ́ẹ̀. oúnjẹ òun ló so oúnjẹ yìí. àti ẹran yìí náà. ẹran tẹ́ ẹ mú tẹ́ ẹ ń jẹ yìí. òun mo ṣe ní kété yẹn kan ẹ pẹ̀lẹ́ Yoshibi ló ẹ pẹ̀lẹ́ Yoshibi ló ṣe gbogbo ẹ̀ òun ló ṣe gbogbo bọ̀tọ̀ kọ̀kọ̀tọ̀ ìgbàbí bọ̀kọ̀tọ̀ dẹ̀ ni. ẹ jọ ṣé mo lè fẹ́ níyàwó ẹ sọ nù yín fún mi bọ̀ òun ló lóúnjẹ yìí ẹ sọ nù yín. bó bá ṣe rí gọ̀gọ̀ ẹ sọ ẹ̀yin ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀. ẹ jẹ́ kí wòlíì fi ẹ̀mí tọ ọ̀rọ̀ yìí. yes sir àgbàlagbà lẹ́yìn ẹ̀yin ò ṣe kọ́kọ́ dá sọ̀rọ̀ yìí náà sà. ẹ sọ dáadáa ṣùgbọ́n tá a bá wo ẹ̀yin súnmọ́ àáfàá Sàámú ju èmi lọ. bọ́dà Sàámú. ok ẹ̀yin súnmọ́ bọ́dà Sàámú ju èmi lọ ẹ wá jẹ́ ká fi ọ̀nà bí ìsúnmọ́ra ẹni ká gbàgbẹ́ yẹn wò. bọ́dà sà bọ́dà Sàámú ẹ wá jẹ́ kí n bi yín léèrè ṣé sista Yoshibi ṣé wọ́n wù yín lóbìnrin láti fẹ́ gangan. irú àwọn jìbìtì ni ẹ o ẹ fẹ́ máa dorí ọ̀rọ̀ lónìí. ìbéèrè yẹn dáa. ẹ ń fi question lọ́wọ́ mi ni mo kàn bí yín ní tẹ̀mí ṣé kí n fẹ́ àbí kí n má fẹ́ níta bá ti sọ ń sìn òun labẹ́ gé afáàrí pásítọ̀ rẹ̀ níta bá ti jọ sọ ń bẹ̀ òun labẹ́ gé bọ̀tọ̀ òun ló ń lo oúnjẹ jẹ́ ó tán. bọ̀dà Sàámú ṣé ẹ̀yin ò kíyèsí wípé ẹ̀yin ti ń dàgbà tàbí ká sọ wípé ẹ ti dàgbà Yoshibi náà ti gbé ẹnu lé ìpele àgbà àgbàlagbà méjìlá ń sọ ń pa èyí ṣé ẹ rí i pé kíní yẹn fẹ́ odd bákanbákan. ipò wọn ti ń dàrúgbó lọ èmi náà dẹ̀ ti ń wọ golden jubilee òun náà dẹ̀ ní pé golden jubilee kí golden wàá fẹ́ra wọn. tábà ó pé ká mú golden mọ́ silver. kí ló máa bí. ọ lọ sí diamond nìyẹn. ẹ̀yin ò wí pé golden àti silver ó máa dọ́gba mọ́ra wọn. àwa bímọ ọmọ àti yọrùn funfun láti kékeré
ọmọ kòkó àti nírun lábẹ́ ní funfun. ohun tí mo fi fẹ́ràn yín ni ẹni làákàyè. wàláì fáàtì lẹ́ sọ páàjọ gbó àtijọ́ ń gbó lọ ọ̀tọ̀ lẹ́ sọ. Yoshibi! ẹni sùúrù ibi táwọn wà nìyẹn o. kí ló dé? àní lè kanra wa ju bó ṣe yẹ lọ o. kí ló ṣẹlẹ̀? ẹ jẹ́ kọ́kọ́ béèrè èjì ẹ̀ bóyá ó máa wọ́ọ̀kì àbí ò ní wọ́ọ̀kì tí Yoshibi ò bá tí ì ju bí 40 lọ ó ì pè mí. àmọ́ tó bá ti jẹ́ kó ti di bí silver golden silver tí wọ́n wàhálà ti dé ẹ jẹ́ pé. mi sọ pé kò wọ́ọ̀kì. ẹni sùúrù mo fẹ́ kó mọ̀ pé yín lẹ sọ. kí ló dé? ẹ kọ́ tó bá jẹ́ mi ni mo sọ wàhálà máa dé irú wọn ló máa lọ sáré lọ bá lọ wà ní pé kó wá. òun ló ṣe ń tàn jẹ yìí. òun ló ló ń jẹ yìí bẹ́ẹ̀ ni. ẹjọ kí ni mo ṣe tẹ́ rò pé ikú ló tọ́ sí mi. ikú bíi báwo kí ló fẹ́ ṣe ń bẹ̀ kí ló fẹ́ ṣe ẹ mọ Yoshibi. ẹ lójo bí n bá sọ lójú ẹ sì mú ì máa fi style ṣáàmù sọ o ẹ lójo ọ̀rọ̀ làfà ìsọ ó ti gbóhùn tí ń gbó èmi golden or silver golden plus silver pé àmà àbí ẹ má wọlé mo fẹ́ kọ. bàtà sábà ẹ má lọ bí kankan. ẹ má lọ bí kankan. ta ló ní báàgì àti wípé kí ló wà nínú ẹ̀. inú bíbí mi ò fi iṣẹ́ mi ràn ẹjọ́ fúfú mi ò bẹ̀ lọ́wọ́ ẹ̀. inú bíbí má fi ilé mi ṣe bùgbé ẹjọ́ fúfú má fi ilé ọ̀gá mi ṣe bùgbé kí wọ́n má bàa ṣìwì wọ́n ti ń bínú má jẹun ṣì sọ. sórí ẹ yí ni. ẹnu yín gbàmà. ṣó ti ya wèrè ni. ẹnu yín gbàmà. Do you know who I am? Who are you? I am Honorable Chief, a distinguished member of the State House of Assembly. I used to be. Bíbá! Màá gbá yín ní ẹsẹ̀ lójú ẹ lọ ti gate. kí ni ìyẹn wá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí. We are 40 million naira richer. bàbá bíi pé kí ló ṣe lébo ló wà. kánò onímọ̀ wà tí mo ti ń ṣayé mi lọ́wọ́. Call me. I said call me. ojú mi Adéjàre ojú ọmọ Adéjàre jọ̀ọ́ ṣàánú wa. Kí ni ìgbà tí patient bá sick ní hospital tí wọ́n fa oxygen sí nímú tí wọ́n wá yọ lójijì ó máa kú ni. ó máa padà kú ni. kí ni nǹkan náà tó wà láàrin ìwọ àti this Fatoye guy or whatever his name is. tí èèyàn bá ya wèrè ẹ mú lọ sábẹ́ wèrè. mi ò lè sá lọ fẹ́ni kankan nílẹ̀ yìí o ibi tó bá gbà la máa gbà ọ́ wèrè lọ sí wo wèrè kò ní dá fún ẹ bó ṣe bá kọ́ ni. Madam court. Thank you, Jesus. Ọlọ́run gbogbo àgbáyé ẹ ṣé o. Ọlọ́run ẹ ṣé gan ni sà. Sọ́bẹ̀. Sísá Yoshibi. Ẹ rà sà. Ó ti dáa fún yín lórúkọ Jésù. Àmín Jésù. Ẹ pẹ̀lẹ́. Ẹ ṣé sà. Olúwa ṣeun. Ẹ jọ̀ọ́ sà. Ẹ jọ̀ọ́ Sọ́bẹ̀. Ẹ jọ̀ọ́ mo fẹ́ rí yín fún nǹkan kan ni. Ẹ dẹ̀ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ bá mi bá bọ̀dà Sàámú sọ̀rọ̀. Because ṣé rí bí mo ṣe wà iná mi kéré sí i. Èmi náà ti dàgbà tó ẹni tó ń settle down, so mo fẹ́ settle down. Èmi dẹ̀ fẹ́ settle down pẹ̀lú any other person than bọ̀dà Sàámú. Torí ìfẹ́ wọn tẹ̀ ti wá bó ti gbá gbogbo ọkàn mi báyìí. So mo fẹ́ kẹ́ bá mi bá wọn sọ̀rọ̀ ẹ jọ̀ọ́. Pé bó tẹ̀ jẹ́ introduction, kó tiẹ̀ ṣe kan pẹ̀lú mi. Kémi náà kan kí n má kàn dá dúró sójú kan ẹ jọ̀ọ́. Ẹ bá mi sọ fún ẹ lè bá mi sọ fún wọn pé ẹ̀mí mímọ́ sọ pé kẹ́ ẹ sọ fún wọn pé kó ṣe introduction. Sista Yoshibi, ẹ ní sùúrù. Okay sir. Ọ̀rọ̀ yín ti ń dùn bọ̀bẹ̀ ṣe ń bà bọ̀ yẹn o. Láàárín ẹ̀yin àti bọ̀dà Sàámú, ọdún tí pẹ́ẹ́tẹ́ ti jọ ń bára yín bọ̀. Gbogbo èèyàn ló mọ bọ̀dà Sàámú ní gbogbo community. Yoshibi náà, ó fẹ́ má sẹ́ni tí ó mọ̀ yín. Kò wá síbi tí bọ̀dà Sàámú máa dé. Àtẹni tó mọ̀ wọ́n àtẹni tí ó mọ̀ wọ́n, Yoshibi ńkọ́ o. Wọ́n máa ń béèrè bẹ́ẹ̀. Ẹ wá fojú wò ó kó wá lọ jẹ́ pé ẹ̀yin méjèèjì ẹ jọ fẹ́ra yín. Báwo lẹ ṣe rò wípé celebration yẹn ṣe máa rí? Wow, ariwo yẹn máa pọ̀ gan-an. Kẹ́ẹ̀dẹ̀ máa wo bọ̀dà Sàámú tá à ń sọ yìí. Ó ní nǹkan tá a jọ sọnù lé.
mo mọ̀ pé ó ní nǹkan tẹ́jọ sọ́nù lé wọ́n máa ti sọ̀rọ̀ mi fún yín torí ẹ̀ náà mo ṣe lé yín mú ẹ̀ẹ́dẹ̀jọ́ kí ni nǹkan tó ń sọ fún yín ṣé wọ́n sọ fún yín pé àwọn fẹ́ propose àbọ̀ náà àwọn fẹ́ bá mi ṣe introduction àbọ̀ náà àwọn fẹ́ ṣe wedding àbọ̀ náà àwọn fẹ́ fẹ́ mi ewó náà àwọn fẹ́ ṣe nu gbogbo ẹ̀. Sister Yoshibi ẹ fi ọkàn yín balẹ̀ gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run kò ní yẹ kó jẹ́ wípé ọ̀rọ̀ tá a jọ sọ ní ìkọ̀kọ̀ èmi ni màá wá máa gbé jáde ní gbangba ẹ̀yin fara yín balẹ̀ ṣùgbọ́n nǹkan tí mo mọ̀ ni wípé dídùn báyìí ó ń lọ́sàn máa so Jésù nífẹ̀ẹ́ yín ẹ̀yin náà dẹ̀ rẹwà lóbìnrin ẹ ṣáà farabalẹ̀ ìyanu ńlá òun ló máa ṣẹlẹ̀ sí yín gbogbo ayé báyìí wọ́n máa péjọ wá bá yín yayọ̀ rere ni jẹ́ kí ọkàn yín kí ó balẹ̀. so ẹ ní sọ nǹkan tí ẹjọ́ sọ nù lé. ẹ wo ẹ ṣáà máa wọrí ìyanu máa ṣẹlẹ̀ láyé yín. sọ bẹ́ẹ̀ Sister Yoshibi ẹ ní sọ nǹkan tẹ́jọ́ sọ náà. Babe, pẹ̀lú age tí mo gbọ́ at least mo ṣe máa gba 2 years lọ́wọ́ ẹ̀ and mi ò fẹ́ kó wò pé èmi àti àbúrò ẹ̀ jẹ́ ọ̀rẹ́ friendship is not always by age so I love you and I mean it every word of it I mean it. abẹ́rẹ́ kan náà pẹ̀lẹ́ ojí ò fagúnwà àyànyànyà tẹ̀tẹ̀tẹ̀ wà tó lẹ́yọ kankan jọ́ nítorí Ọlọ́run kí ni tiẹ̀ pẹ̀lú tèmi náà Ọlọ́run wá ìdí mi káàkiri àbí tó ṣe mọ̀ pé ọdún méjì ló gbà lọ́wọ́ mi mo dẹ̀ mọ́rú yín o ì tí màrí mi tán o ti ń ṣe ọdún méjì mi pé òun emphasize lórí iye ọdún tó gbà lọ́wọ́ mi tó ti rí yẹn máa má rí ìtàn lẹ́ máa sọ fún obìnrin pé I know my age I am older than you mo ju ẹ lọ ẹ fẹ́ máa rúgà balẹ̀ wọn lórí á dáradá ewì abẹ́rẹ́ nǹkan náà. Honestly, I'm just trying to dot my I's and cross my T's because èmi feel pé àwọn bí tó fi lè rò pé òun fẹ́ gbà fún mi nìyẹn. I'm only trying to play safe at least kó lè consider me. I love you and I mean everything about it. Mr. Grammarian kó tó máa dot I's ẹ kó tó máa cross T ẹ abẹ́tànsìn kò ètè kó kángáre gbogbo ibi tó bá gbà wọlé ni kó gbà jáde padà mi ò ní ìdẹ mi ò ní interest nínú ẹ máa lọ kí ló ṣẹlẹ̀ ṣọ́ ní ẹ mọ́ mi ni ó tún wá mi padà wá síbí báyìí kí ló ṣẹlẹ̀. Sister mi mo guy dáadáa now Dimeji used to be a very good friend of mine sister mi ẹ wo ẹ try láti reconsider nǹkan tẹ́ ẹ sọ yìí o he is a good guy o seriously mo mọ̀ ẹ́ pé like yín. Dúpẹ́ sọ pé kó máa lọ mi ò ní interest nínú ọ̀rẹ́ ẹ̀ ọ̀tọ̀ níbi tọ́kàn mi wà it's not too hard to comprehend now kí ló ṣẹlẹ̀ now kí ló ṣẹlẹ̀ ní kó máa lọ wo bó ti yẹ wà inú ẹ̀ ń bí mi má lọ kí ló dé now ẹ̀ẹ́dẹ̀ fi mí lọ́rùn lẹ̀ wọ́n wọ́n sí mi ni. Go back. I will take my leave now. Oya, mama say ma lọ. You don't need to tell me that you want to take your leave. Be going. Sister me, All right, it's fine. Kò jẹ́ n gbádùn náà lóbìnrin gbà fún. I will definitely come back. Ye. Kí ló sọ yẹn? Sister. Dimeji, hold on. Just let me see you off. Má bínú ṣùtìgbọ́, má bínú. All right, go take care, right? Adarada òṣì. Òpònú. Sister mi, èmi máa bá yín sọ eléyìí tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀. Sister mi, kí ló tẹ ṣe múlẹ̀ ayé kókó tó báyìí? Àìmọye obìnrin ló wà gbòòrò tó ń gbàdúrà pé kí Ọlọ́run ṣàánú àwọn káwọn rí ọkùnrin pé àwọn ìkan wá just like that bí áńgẹ́lì Ọlọ́run. Ó wá hack sí out ẹ sọ pé rárá pé ẹ ṣe. Ìjọ òun gangan lẹ débì báyìí. Ìjọ òun lẹ débì báyìí tí ọkùnrin ti hack sí out. Mo máa gbàdúrà fún yín pé kẹ́ má padà regret o. Mo gbàdúrà fún yín pé kẹ́ má padà regret eléyìí tẹ́ ẹ fi ọkùnrin ṣakọ tẹ́ ẹ fọkùnrin ṣakọ sister mi. Mi ò ní regret Dúpẹ́. Èmi ló mo fẹ́ sọ fún yín pé mi ò ní interest nínú àwọn ọkùnrin yìí. Ọ̀tọ̀ níbi tọ́kàn mi wà. I don't want to compare. Ibo lọkàn yín wà gangan tí ó yé mi. Terry a very dark guy tó wà responsible tó jẹ́ pé òun fún ara ẹ̀ ló ń bọ́ ara ẹ̀. Wọ́n bọ́ òun fún ara ẹ̀ ló ń bọ́ ara ẹ̀. Ẹ dẹ̀ sọ pé ẹ ṣe. Ẹ jọ kí ilẹ̀ wá fẹ́ ṣe gangan. Kí ilẹ̀ fẹ́ ṣe?
Sister mi, mo máa gbàdúrà kẹ́ má padà regret o. Ọlọ́run ò ní jẹ́. Mo gbàdúrà kẹ́ má padà regret. Ọlọ́run ò ní jẹ́. Bíbá yìí ni mo máa wà pẹ̀lú yín. Bíbá yìí àfi agídí yìí ni kí ló ṣẹlẹ̀ tí wọ́n ṣípa agídí fún yín ni. Mo sì respect yín tó dà mí ò kọ́ tó pé bẹ́ẹ̀ torí pé ẹ jẹ́ gbọ́ mi o. Àní agídí ni ọmọ Ìjẹ̀bú máa ń ní agídí gan. Irọ́ ni. O ṣe tó bá dọ̀dọ̀ ìwọ ló mọ̀. Ẹjọ́ ẹ̀kọ́ yẹn torí pé wọ́n lọ gbà mí sí lóye sọ̀rọ̀ sí mi báyìí. Kí ni gbogbo eléegan torí ọlọ́wọ́ ní mi ò ṣe ọ̀dọ́ níbi tó kọ́ mi wá. Èso lọ́wọ́ rẹ̀ ni kí ló ṣẹlẹ̀ náà? Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? O lè understand ni. O dé wá pariwo lé mi lórí ẹ̀. Kábọ̀ kan ò sí níbẹ̀ o, Sàámú, bọ̀dá Sàámú Alájọ. Bọ̀dá Sàámú, bí Jésù ṣe prominent nínú Bible, bẹ́ẹ̀ lẹ́yìn náà ṣe prominent nínú community wa yìí. Mo fẹ́ fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín, ṣé rí bí àwọn èèyàn ṣe máa ń sọ óyá fún yín. Ẹ má jẹ́ kí kòyà tọ̀dọ̀ ti yín yẹn, ẹ má jò pọ̀ ju óyá táwọn èèyàn ń sọ fún yín yẹn lọ. Bẹ́ẹ̀ ni tá a bá máa wo àgbàlagbà nìyín mo tiẹ̀ lè sọ pé ẹ ti dàgbà so kò wá yẹ kó jẹ́ èmi ni màá ṣe máa sọ fún yín pé ẹ ti dàgbà. ẹ lè sọ o. gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run tí mo jẹ́. kò tẹ̀ sí lẹ́vù tẹ̀ fi lè sọ. kílọ̀jọ́ orí mi kílọ̀jọ́ orí yín ẹgbẹ́ ni wà. ìyẹn kọ́ ni mò ń sọ. ṣèbí tẹ̀ bá máa sọ ń ṣe àgùntàn lẹ́ máa pè mí. bẹ́ẹ̀ ni. èmi làgùntàn. bẹ́ẹ̀ ni. oyè sorry sọ bẹ́ẹ̀ èmi làgùntàn. àgùntàn ni mí sọ bẹ́ẹ̀. so ẹ jọ nítorí Ọlọ́run ẹ jẹ́ kí óyá táwọn èèyàn ń sọ yẹn ẹ jọ̀ọ́ ẹ try láti gbọ́ sí wọn lẹ́nu. ó dà óyá yẹn pátì wo ni ṣọlọ́ọ̀bẹ̀rẹ̀lá ni abò ní ìgbàlẹ̀. mi ò bá yín sọ̀rọ̀ òṣèlú. ó ń tẹ̀lé mọ́mọ́ nìyẹn tó bá sọ pé óyá wọ́n sọ pé kéèyàn wá contest ni tí ọba wa ní kò yá àbí orí àpèrè wo ni kí n máa lọ tìlú wo ibo lẹ fẹ́ kí n ti jọba. that is it. Èmi ò mọ̀ túmọ̀ óyá kò yá bí ìmọ̀ tó fẹ́ kí n ṣe nínú community tó ń di pé óyá kò yá kiri. Ibo ló ti pè mí pé óyá tí mo ní kò yá. Ibo ló ti sọ. Bosom, please take. Just accept it. And something like that. Do the needful, sir. Yeah. Engagement ring giri. You want to engage me? Yes. Ó yẹ kéèyàn kan ìwọ wèrè ó yẹ kó máa sọ pé say yes wèrè ara ẹ ó yẹ kó ti máa sọ yẹn èmi á sọ pé yes ó yá sọ pé say yes long ṣé o fẹ́ propose mi kí n propose yẹ. But Sam, please, we are serious here. Ẹ̀yin kò mú déètì kan láàrin oṣù tá a wà yìí. Get the propose sí the rightful person tó yẹ kí n propose sí. Kí n propose ẹni tó yẹ kí n propose sí. Ta ló yẹ kí n propose sí? Kí n propose èèyàn kan. Bẹ́ẹ̀ni sá. Mọ́mí yìí ń kọ́. Ìyá ẹ̀ ń kọ́. Kí ni? Ẹ má lọ gbogbo bẹ́ẹ̀ yẹn. Nǹkan tí mò ń bá yín sọ. Òun la pẹ́ẹ́rẹ́ nǹkan táwọn ọmọ yín náà ń sọ fún yín yìí o. Pé kí ni? Ṣé o lè ní óyá? Ìgbé mo máa ń sọ pé kò yá. Ó ní ohun tí mò ń fòwe sọ fún yín nìyẹn. Ta lẹni tó fẹ́ kí n propose sí tí wọ́n ní n propose sí ta lẹ́ni ọ̀hún. Èmi ò mọ̀ yẹn kankan o. Ó ní ẹ̀jẹ̀ tún sọ lójú yín kò yá. Ṣé mi ní nóbìnrin tí mo fẹ́ sọ pé ó yá fún? Obìnrin wo ló wà lẹ́yìn tí mo fẹ́ sọ pé ó yá fún? Obìnrin wo? Ẹ wà ní kàyé dáadáa. Ẹ sọ fẹ́ ẹ jọ ẹ propose ìyá yẹn kẹjẹ ká ṣe SY. Burúkú ni. I'll think about it. Okay. I'll think about it. Oh no. Óyá. Ẹ̀yin wá sọ pé dìde kò yá. Kábọ̀ kan ò sí níbẹ̀ o, Sàámú. Hey, kúta inú gún mi lẹ́sẹ̀ ń sìn. Gún mi látẹ̀yìn ní ṣá. Táyà yẹn pọ̀ mi. Ó ti ń ṣe sí látẹ̀kùn ẹ̀ dúró. Àwa náà ń gbọ́ sísìsì a mọ̀ pé àwa lẹ̀ ń pè. Ẹ̀yin mò ń pè ṣé ẹ ti bá mi fún wọn ní ríǹgì yìí kí wọ́n sọ.
Yoshibi, why tẹ̀yin máa ń ṣe báyìí now? Bí wípé ń doubt mi ni now. Tí bá sọ fún yín pé nǹkan máa work, ó máa work náà nìyẹn. Tí dẹ̀ bá sọ fún yín pé kò ní work nìyẹn. Àwa tá ń sọ̀rọ̀ àmọ̀kọ́ tá ń ṣe now. Nǹkan tẹ́ pé àwa ti arrange dáadáa. Ẹ kàn máa dúró de result ní ṣe fẹ́ gbọ́ láàrin èní sí ọ̀la tá fẹ́ mú yìí. Tí bro Sam tó bá fi lè propose sí yín, ẹ pa mí. Ó máa padà pa yín. Ó máa pa yín. Tí wọ́n bá fi lè propose lọ́la, ó máa pa yín. You know bro Sam too well. Àjọ mọ̀ wọ́n ni. Bro Sam sọ pé ring yẹn sìn àwọn fẹ́ pèsè fún 7 days. Wọ́n lè sọ pé àwọn fẹ́ fi sínú Bible kó wà ń bẹ fún 31 days. Ẹ ti promise wọn lọ́la ń sìn. Tó bá propose lọ́la, nígbà wo lọ ní padà pa yín báyìí. Tẹ ìwọ náà tètè débẹ̀. O get nǹkan tí mò ń try láti sọ ni. Ìgbà táwọn gan ṣì èrè tó máa fi pa mí. Orí wọn ò dẹ̀ burú. Àṣà àwọn gan mọ bro Sam ni. Gbogbo apáta la mọ̀ wọ́n náà. Nǹkan tí mò ń try láti ṣe ni pé mo fẹ́ encourage yín pé kẹ́ má worry gbogbo ẹ máa bọ́ sí. Ẹ̀yin lọ fọkàn yín balẹ̀. Ṣé kò ti máa jọ lójú yín bíi pé fúù ni mí báyìí? Ṣé ẹ ti máa rí mi bíi pé ọ̀dẹ̀ ni mí? Ẹ̀yin méjèèjì ẹ ti jókòó kẹrù pé lédi gbogbo nǹkan tó ń ṣe yóò dẹ̀ ni owó làbọ̀rọ̀ máa sáré tẹ̀ lọ́kùnrin kiri, owó làbọ̀rọ̀ máa fọ́kùnrin ní ríǹgì, owó làbọ̀rọ̀ máa sáré kiri la máa ṣe. Ṣé ẹ ti máa feel pé mi mọ̀ nǹkan tí mò ń ṣe bí pé ọ̀dẹ̀ ni mí àbí? Yoshibi, ẹ kì í ṣọ̀dẹ̀. You are not a fool. Yeah, you are doing the right thing. Nǹkan tẹ́ fẹ́ òun lẹ ń lọ fún yìí. So kò ń ṣe pé ẹ ń ṣe nǹkan tó da or whatsoever. Nǹkan tó lè jẹ́ kẹ́ jọ́dẹ̀ òun ni wípé tẹ́ ẹ bá ṣe ń sìn tó bá wá di ọ̀la tẹ́ wá rí ẹlòmíì tó wá propose sí wọn tẹ́ wá rí pé why tó ṣe máa propose sí wọn tẹ́ṣẹ̀ wá ń pariwo tẹ́ṣẹ̀ wá ń sọ̀rọ̀ sókè táìmù yẹn gangan làwọn èèyàn máa wí pé FOOL ní ọ̀dẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. But you are doing the right thing now. Okay, so from the look of things nísìnyí ẹ feel pé mo ṣe the right thing, I'm on the right track. Of course. Yoshibi, serious. Sincerely, mi ò lè parọ́ fún yín, mi ò ní fún yín lófo, you're on the right track. You are doing the perfect thing. Ẹ wo, sister, ẹ má worry. Ẹ lọ fọkàn yín balẹ̀, ẹ lọ rest. Ẹ má worry, ẹ lọ rest ọ̀tẹ̀, no dey go. Wọ́n ní kẹ́ lọ rest. Ẹ ti bọ́ sí. Ọ̀la àbí? Bàbá ọkọ mi, kí n lọ rest àbí? Kábọ̀ kan ò sí níbẹ̀ o. Ẹ rọra mi àgbẹ̀sẹ̀, ọkọ ìyàwó ti dé. Ẹ rọra mi àgbẹ̀sẹ̀, ọkọ Yoshibi ti dé. Ẹ rọra mi àgbẹ̀sẹ̀, ọkọ ìyàwó ti dé. Ẹ rọra mi àgbẹ̀sẹ̀, ọkọ Yoshibi ti dé. Ẹ rọra mi àgbẹ̀sẹ̀, ọkọ ìyàwó ti dé. Ẹ rọra bí àgbẹ̀sẹ̀, ọkọ Yoshibi ti dé. Ẹ rọra bí àgbẹ̀sẹ̀, ọkọ ìyàwó ti dé. Ẹ rọra bí àgbẹ̀sẹ̀, ọkọ Yoshibi ti dé. Bro Saamu, I am so happy for you. Inú mi ń dùn fún yín. Wípé ọjọ́ oríire yín, ó ṣojú yín. Ó dẹ̀ tún ṣojú gbogbo àwọn èèyàn Ọlọ́run náà. Ẹ wo bí inú yín ṣe ń dùn. Olúwa ṣeun, ẹ̀yin náà wo bí ẹ ṣe rẹ́rìn-ín. Ẹ ṣé gan mo dúpẹ́. Ìbànújẹ́ ò ní dé báyìí sà. Wípé ẹ bá wa tó. Ẹ dẹ̀ rí tó. Dé level náà mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé. Ọ̀nà yín náà ò ní dàrú. Ohun tó mú tíyàwó yín ò fi padà wá náà láti jọ́ yìí. Ọlọ́run á jẹ́ ká rójútù sí ìyẹn náà. Wọ́n á decide láti padà wá. Kẹ́ ẹ má bàa hùwàkúwà. Ẹ ṣé Yoshibi. Irun ojú mi. Irun abẹ́ mi. Irun mú mi. Gbogbo ibi tí irun ti ń yọ lára. Will you marry me? Brother, Yoshibi, say yes. Say yes, say yes, say yes, say yes, say yes, say yes, say yes. Mi ò bá ti yín wá o. Ṣé lẹ́yìn méjèèjì kò ní dá bẹ́yìn méjèèjì? Àṣẹ. Ẹ ní jáwé olúborí. Àṣẹ. Níbí. Sọ bẹ́ẹ̀, ẹ porúkọ Jésù kí àdá yẹn jábọ́, ẹ ti délẹ̀. Ẹgbẹ́ ni burúkú yìí sọ òun. Ìwà àgbàyà òpònú àpọ̀dà gùnmánìyé yìí. Ṣé mo sọ fún ẹ pé kó má go out pẹ̀lú nǹkan tó fẹ́ ṣe yìí? Ṣé mi ò sọ fún ẹ? Bọ́ sí ibà yìí. Sáré bọ́ sí ọdún ibà yìí. Kí ló ṣẹlẹ̀? Bọ́ sí wá sí ríǹgì ẹ̀bọ̀n mi lọ́wọ́. Mo máa bẹ́ ẹ dànù nísinsìnyí. Mo ti kọ orúkọ sí i. Ní orúkọ
orúkọ wo ló Ẹ̀wẹ̀ mo ti engrave orúkọ Yoshibi sí. Sàámú ṣó gbádùn. Ṣó lálàáfíà. Yoshibi 2026. Aláburúkú yóò ní ṣe aláburúkú yóò ní ṣe kò aláburúkú lélẹ́yìí. Bọ̀dá Sàámú fẹ́ propose Yoshibi wọ́n á lọ dábẹ̀rù. Ẹni tó bá jójú ayé náà wọ́n máa dábẹ̀rù náà ní nǹkan tí mo máa ṣe nìyẹn normal. Aláburúkú ò ní ṣe lágbára Ọlọ́run ìmọ̀ méjèèjì ò ní jó lórúkọ Jésù Kristi ìmọ̀ tún ìmọ̀ jó lórúkọ Jésù ìmọ̀ yóò ní jó kò ní ṣeé ṣe lágbára Ọlọ́run kò ní ṣeé ṣe fẹ́yìn méjèèjì kò ní possible kò lè work. Irú aláwọ̀ lélẹ̀ Sista mi. Kí ló ṣe yìí? Ẹ wò, mo ní gift fún yín. See this bag. Ẹ wo báàgì náà. Ẹ wo bàtà yìí. All these are yours. Sista mi. Dúpẹ́, ọ̀tọ̀ ni nǹkan tó ń ṣe, ọ̀tọ̀ ni nǹkan tó ń ṣe mí. Wọ́n ló ti rí gbogbo ilé. Sista mi, number one, ẹ̀yin lẹni gbogbo nǹkan tó wà níbí báyìí. And gbogbo nǹkan tó wà níbí báyìí, kí n má exaggerate, ó máa wà bí 300,000 to 400,000. And everything is for you. Yes. Ta ló ní tọ̀hún tó ní kó gbé nǹkan fún mi? Sista mi, ó máa sọ yín pé ẹni tó special ló máa ń rántí láti sọ yín pé òun fẹ́ ra nǹkan fún ẹni tó special bíi tiẹ̀ nítorí pé ẹ dá ìwà yín dá and ẹ wá special sí onítọ̀hún ló ṣe wọ́n pé okay let me get you gifts. Wọ́n dúpẹ́ ní òsín ní mùdògbélé tó ń ṣe yìí kan tí mo tó wà lára mi sí ojógbélé tó ń sọ yìí lọ ibo ló ti rí ta ló gbé fún ẹ ibo ló ti ń gbé bọ̀. Sista mi ẹni tá à ń gbéyàwó bọ́ àgbà kí n garun. Wọ́n dúpẹ́ torí Ọlọ́run tí gbogbo yẹn lẹ̀ ta ló ní tọ̀hún. Okay, yeah, the person. Gbà mí. Ìwọ ọmọkùnrin yìí jọ torí Ọlọ́run ṣé ò ń gbọ́ràn ni wọ́n di ẹ létí láti lẹ́yìn wa ni wọ́n ní kó má gbà mí wá mọ́ wọ́n ní mo fẹ́ rí ẹ mú kí ló ṣẹlẹ̀ ò ń gbọ́ràn ni. Sista mi ẹ rọra náà ẹni tó ṣe gbé gift wá fún ẹ wá dúró gift wá. Gift wèrè wo ló gbé wá. Actually, àwọn gifts tí mo kó wáyé, it's not just to entice you, it's just to show you how much I love you. Ó bá ra nǹkan 50 billion fún mi ó bá ra nǹkan 100 billion mi ò lè appreciate ẹ̀. Ìwọ báwo kí lélẹ̀ kí ni gele. Ṣé mo bẹ̀ ní gift ṣé mo bẹ̀ ní gift gbogbo wa mi kí ló ṣẹlẹ̀. Stop now. Kí stop kí lè tún gbà lọ́wọ́ mi. Kí sọ èrò rà. Stop now kí ló ṣẹlẹ̀. Stop now wá ètè àpòṣe burúkú lọ má wọrí. Kọ́ sí dànù ṣé dànù. Ọ̀nà kan wá fún yín náà. Kí ló kọ́ mi? Ó bá ra gift 50 billion ó bá ra 70 billion kó kọ́ mi. Gbọ́ sí kó wá gbọ́ pọ̀ sí tó gbé wá o. Wá gbọ́ ní burúkú tó gbé wá o. Abẹ́rẹ́ nǹkan náà á ṣe èrè ní mẹ́rin tó ra gift wá fún ó sọ pé ya gift ń jẹ mí ọdẹ òṣì dúpẹ́ kò ń ṣe kankan kò sẹ́jọ́ lọ́wọ́ wọn náà kò sẹ́jọ́ lọ́wọ́ ẹ̀ rárá àti rárá ṣe torí pé mò ń gbélé ẹ̀ olóyè ṣe bóyá ewu ẹ̀ kò sí wàhálà òdúpẹ́ ṣùgbọ́n aláti ṣe mímọ́ àti ṣe sọ́rọ̀ rẹ̀ ó náà lọ́wọ́ nínú ẹlòlúwẹ̀ lọ́la kálá yìí ọlọ́mọ ẹ̀kọ́ rọ̀ burúkú ṣe bọ́yàn lára ó tẹ ibo kí ìwọ ló ti wà bá mi bí. Sister? Kí ni báàgì? Sister? Sister? Ó ti dé. Mo ṣe wọlé náà sí ni mo wá rí báàgì mi báyìí. Kí ló ṣẹlẹ̀? Olóore mi kò kú sí. Tọ̀, níwájú ò bá ṣe lọ. Ẹni sùúrù. Ẹ̀yìn á ṣe padà sí. Ọmọ ló ti rí yẹn. Dúpẹ́. Níbi tí mo dàgbà dé yìí pẹ̀lú ọjọ́ orí mi tí mo mọ ọjọ́ orí mi wàá máa fọwọ́ wọn lẹ̀ fún mi báyìí ni kí n ṣe báyìí ni kí n ṣe dandan ẹni ni mo gbọ́dọ̀ ṣe kò sí nǹkan láyé tó kì í fi mí wé bẹ́ẹ̀ kẹ̀ èmi ni mo
mọ ibi tó kàn mí wà, mo mọ ẹni tó wù mí, mo mọ nǹkan tí mo fẹ́ dá lára pẹ̀lú ayé mi. Ṣáyé ẹ ni. Ayé àtijọ́ wọ́n ti máa ń fi ọmọ fọ́kọ. Wọ́n dẹ̀ ṣe mọ́ sí yìí. Olúkálùkù ti yàn fún rẹ̀. Ṣùgbọ́n ìwọ àfi láàfin kó máa yàn kó máa gbá mi síbi kó máa gbá mi sọ́ọ̀tún. Ṣé ibi mò ń ṣe fún yín ni? Ṣé ibi ni mò ń ṣe fún yín? Kò yé mi. Ok, o mọ̀ pé bí ló ń ṣe fún mi. O ò ṣe bí fún mi ṣùgbọ́n o ò ṣe mí lóore. Fi mí sílẹ̀, kí ló dé? Ṣé torí pé wà òkè jù mí lọ? Ọlọ́run tó dára bí eléwé, òun náà ló dá lára bí aláṣọ. Mo mọ̀ pé wà òkè jù mí lọ. Òun ló ṣe ń ṣe bíbẹ̀ dúpẹ́. Tó bá yẹ pé ọmọ ìyẹ́ ẹ̀ ni mo jẹ́. Ṣé wàá sọ pé kẹ́ ẹ̀ ń tì mí níbẹ̀ kó wá rún un? Ṣọ́rọ̀ lẹ̀ ń sọ. Kí wá ni mo wá ń sọ ìsọkúsọ? Ó tọ̀rọ̀ ni mò ń sọ. Nígbà tí mi ò kí ń ṣọmọdé, tí mo mọ̀ nǹkan tí mo fẹ́, mo mọ̀ ọ́n torí pé mi ò lówó tó ẹ, mi ò wà òkè tó ẹ. Mo wá ń ṣe mí báyìí, ń ṣe mí báyìí. Mo ń jẹ́ bá ní mo ń jẹ́ seafood okra ní mo ń jẹ́ gbogbo ẹ̀. Ẹyẹ dídòdò náà ló dín gbogbo ẹ̀ dálátà gbogbo ẹ̀ ni mo jẹ́. Bí mo jẹ́ náà wá bì kan tó ti máa yọ sí mi lára. Kí ló dé? Jẹ́ kí n máa lọ. Sista, ṣé mo pẹ́ jù mí lọ gan-an? Gbọ́rọ̀gbọ́rọ̀ ni. Ẹ mọ̀ àbí? Mo mọ̀ dáadáa pé ojú ẹ lọ díẹ̀, ó pọ̀ gan. Tó bá ṣe pé ẹ dàgbà jù mí lọ ni, wàláì máa sọ pé orí yóò pé. Òun náà ló ti sọ yìí. No, mi ò ti sọ o. Ó ti sọ. Ara mi ò sọ. Mo kàn sọ yín pé tí ò bá ṣe pé ẹ jù mí lọ ni mo máa ní pé orí yóò pé. Like èmi. Kí ni yín fọ̀bọ̀sẹ̀, kí ni yín Gòláyátì, kí ni yín? Pẹ̀lẹ́ o David, èmi láyé mi tí mo mọra mi, tí mo mọ bí tí mo ti ń bọ̀, tí mo mọ nǹkan tí mo tó. Lóòótọ́ olúkálukú ló mọ nǹkan tó láyé o, mi ò lówó tó ẹ o, ṣùgbọ́n níbi tí mo wà bẹ́ẹ̀, mo mọ bí mo ṣe ń gbé mi gẹ́gẹ́gẹ́gẹ́. Kò sí any area boys kankan tó ń bí da tó máa wojú mi sọ pé ṣe gbádùn dépò tá sọ pé sórí mi ò pé. Ó wá sọ fún mi pé tí kì í máa ṣe pé kinní kan èèyàn sọ pé rí mi ò pé ó ṣé o dúpẹ́ o olóore ìsọnù jẹ́ kí wọ́n máa lọ. Ẹ dẹ̀ fẹ́ máa lọ tòótọ́? Mi ò lọ. Iwájú ò bá ṣàṣe lè yàn á ṣe padà sí. Mi ò lọ. Mo fọlọ́run sí yín o. O ṣé o. Ọlọ́run aṣọ yín lọ o. Aṣọ wọn náà o. Àlọ àti ààbọ̀ àti gbogbo ẹ̀ mọ́ o. Aṣọ èmi ìwọ náà o ṣé. Kábọ̀ kan ò sí níbẹ̀ o. Sàámú bọ̀dá Sàámú Alájọ. Èmi fẹ́ gbòó mi. Bọ́dà Sàámú, ring leléyìí. Kò dẹ̀ sí nǹkan tí èmi mọ̀ tí wọ́n fi ring ṣe ju wípé wọ́n fi ń ṣe wedding, wọ́n fi ń ṣe engagement, wọ́n dẹ̀ fi ń propose síyàn. Èwo nínú gbogbo nǹkan yìí lẹ́yìn ẹ wá fẹ́ fi ring yìí ṣe? Ó ní wọ́n máa fi ríǹgì ṣe wedding. Yes. Wọ́n fi ń ṣe engagement. Wọ́n dẹ̀ tún propose sí èèyàn pẹ̀lú ẹ̀. Táwọn wá rò pé mo fẹ́ propose sí. Èmi ò mọ ẹni tẹ́ fẹ́ fi propose sí o. Bọ̀ nǹkan tẹ́mi kàn mọ̀ ni pé tírú ẹ̀yin yìí Bọ́dà Sàámú bá fi lè propose síyàn, ṣe rí ẹni tẹ́ propose sí yẹn àkọ́kọ́ náà ọkàn ẹni yẹn máa kọ́kọ́ balẹ̀ nù. Ẹlẹ́ẹ̀kejì ẹni yẹn máa feel on top of the world, ó máa kó gàrú ni, inú ẹ̀ máa dùn ni because èèyàn gidi ni èèyàn alálùbáríkà ni tani ò ní fẹ́ kẹ́ propose sóhun. Ó máa wù ga díẹ̀. Ó máa wù ga o. Lítú ìgbéraga wà díẹ̀. Ìgbéraga yẹn gan á fẹ́ pọ̀ díẹ̀ o. Ríǹgì mo gbà lọ́wọ́ àwọn ọmọ kan tó fi ń ṣeré parí. Wọ́n fi ń ṣeré pa mo dẹ̀ mọ̀ pé tó ní a máa wà torí ẹ̀ ni mo ṣe fi síbí. Lọ́ngẹ̀ mọ́kó tó ṣẹlẹ̀. Mo fẹ́ sáré dé junction, mo fẹ́ gẹ̀ tó mi. Omi báwo kí ló ń sọ yìí? Ní irú táìmù tá a wà yìí. Ní pẹ́ máa gbọ́ say yes wọ́n sọ pé fẹ́ lọ omi. Omi kí ni? Ó dẹ̀ mọ owó èèyàn ti bọ́ sáàmù jẹ́ láìpẹ́ láì jìnnà tó trust ni wọ́n. Say yes.
Ta ló jọ? Pelebe. Kí ló ṣẹlẹ̀? Kí ìpàdé? Kí ìpàdé ẹnu yín kò ní dáa fún yín pẹ̀lú nǹkan tẹ́ sọ yẹn. Kò ní dáa fún yín bọ̀dà Gani. Kí ló ṣe yín tẹ́lá ńlẹ̀ bí gòtàdá? Ẹ̀yin òpònú àpọ̀dà agbára dáradára tí ò tó lé yìí. Ojú yín kọ́ ló ṣe ẹ̀yẹ́ mi kúrò mi báyìí. Ṣojú yín kọ́? Kí lẹ rí ṣe sí? Ẹ wá ṣe kípàdé ẹnu yín kípàdé. Abẹ́rẹ́ nǹkan náà ẹ̀ẹ́dẹ̀ pẹ́nu dé ṣínbọ̀. Rádaràda òṣì mi ò tiẹ̀ bá ti yín wá. Atẹ́yìn wèrè tẹ́ dúró síbí. Olóyè burúkú bọ̀dá Sàámú yẹn kọ́ àti Yoshibi. Ibo lẹ lọ. O fẹ́ jẹ ìbádà ṣá. Ṣé ẹ gbádùn? Ṣé ẹ lálàáfíà? Wọ́n ní Yoshibi àti olóyè burúkú. Àwọn ló ń pariwo ń tẹ̀. Ohun ta ni mò ń gbọ́ yìí? Wàá sọ̀rọ̀ gbariwo tó wà ń ta yìí. Èmi náà mò ń gbọ́. Ṣé ò ń gbọ́ ni? Ta ni? Àríǹgì lọ́wọ́ àwọn ọmọ. Pelebe, calm down, ẹ ní sùúrù. Kíni o máa bẹ̀ kò ní sùúrù kò calm down. Ṣé kíni kan sọ̀rọ̀ bí ọ̀pá mọ́sẹ̀ yìí? Àná àmẹ́tẹ̀ẹ̀ta ìdúró yìí. O wa ń bá wa bẹ̀, níṣó máa fi iṣẹ́ ọ̀kadà lọ́mọ lọ́wọ́. Wọ́n wèrè burúkú yìí. Èpè náà lẹ lè ṣe. Kí máa ń ṣe ẹnu? Kó jẹ́ pé kí nǹkan bá ń tò lọ́wọ́, kó bá ń dùn. Ìgbà ẹ̀rọ máa ná sẹ̀bẹ̀ ṣe ayán yẹn kó máa nà wá ṣọ̀ kó máa pé wọ̀dé. Èsà ayẹyẹ ẹnu lè mọ̀ ó yá. Wọ́n dẹ́gbẹ́ ṣe pé yóò lẹ́mìí inú. Ẹ kúrò lọ́nà kí n wà lẹ́mìí ọba kúrò. Kò sí ọ̀kẹ́ ṣe Ó ti ẹ̀dá. Bọ́bá yìí. Kí ló pariwo òṣì? Kí ló ní pariwo? Ìyẹn ni pé olórí burúkú yín wà nínú ilé àbí. Ẹ wá ń gbọ́ tí mo pariwo ẹ wá wò pé pé kẹ́kẹ́ jáde kẹ́ wá wẹ̀ ní àkọlẹ̀ ní dáfẹ́ yìí méjèèjì pẹ̀lú nǹkan tẹ́ ṣe. Ẹ sọ̀rọ̀ ọ̀sán àbí? Ẹ sọ̀rọ̀ ọ̀sán. Àkójá olówó àjábẹ́ yìí méjèèjì. Ṣé gbádùn? Ṣé mo bá yín wí? Ṣé ìjà wèrè? Kí n tiẹ̀ tó bá ń sọ̀rọ̀ ọ̀sán. Oòrùn ti pa mí. Mo wá fẹ́ sùúrù ọmọ. Mo fẹ́ bí ṣọ̀kan náà. Oòrùn ti pa gbogbo abẹ́ mi. Ṣé ló mọ̀ pé tí bá da akọ burúkú táìmì ẹ? Ó máa lóyún tí wọ́n bí wọ́n gan. Iná ni màá bí òun bébì òun àwa. Orí ẹ ti dàrú. Bọ́dọ̀ bá wèrè òtàkùn ráìsì tó ń gbé ló ṣí ọmọ. Wọ́n ayé ẹ̀ máa padà bàjẹ́ ni o. Orí ẹ̀ máa bàjẹ́ ni. Wèrè tó yẹ kó máa ta áàfù tó ń tó díndín. Ayé ẹ̀ máa bàjẹ́ ni wọ́n mọ̀ òṣì. Gbé ẹrù ẹ kó padà síbi tó ti ń bọ̀. Mi ò fẹ́ rí ẹbí ni o. Wèrè jíìpù tó gbé káàkiri. Òun náà kàn ló wá gbé kúrò mi lọ́jọ́ sí lábọ̀. Ṣé wèrè náà ni? Àwọn ń ṣátà ẹ̀fọ́ òṣì. Wọ́n ní nọ́mbà ẹ̀fọ́ òṣì. Tó sì bá ti fẹ́ ṣẹlẹ̀ sí àbí tí wọ́n bá fẹ́ bírèkì ayé ẹ̀ ìwọ ló ń pè. Ó ti dà bẹ́ẹ̀ owó náà gbé orúkọ ni kúrò bí. Kí ló máa ń ṣe ọwọ́ ọmọ gbígbẹ aláyà gbígbẹ kòkànrí pẹlẹbẹ ránù? Kí ló ń wá ká? Kí ni problem ẹ? Olórí burúkú gbọkọgbọkọ ìwọ náà sọ̀rọ̀ jọ́ torí ọ̀nà mẹ́rin láyé fi ju tèmi lọ. Ìwọ bọ́ọ̀bù kẹ́mi náà bọ́ tèmi ká bọ́ra wá sí ọ̀hún káwọn èèyàn kọ́ bá wà yà kọ́ bá wá sáìsẹ̀. Ó bẹ́ o ìwọ ni kò kọ́kọ́ bọ́ tiẹ̀ kọ́kọ́ bọ́ tiẹ̀ káyà kọ́kọ́ bọ́ tiẹ̀. Àkíyàwó mi bọ́ kíra sí òwò àbórí ẹ̀bùn. Àpọ̀tẹ́ ní dàmú yín pẹ̀lú kọ́tẹ́sọ yẹn. Onídàmú yín oníjẹ́ onípátá ìdóore oníbra àríkẹ́ bra tọ́mọ yẹn bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí ní lò bra ọmọ yẹn primary ọmọ yẹn ó ṣẹ̀ṣẹ̀ wọ 18 ni tó bá bẹ̀rẹ̀ sí ní lò bra dáadáa bra àjú tiẹ̀ lọ òhì ẹ̀ bàjẹ́ ọmọ máa fi ọmú ẹ o fẹ́ máa fi wé cleavages Yoshibi cleavages kan ló wà níta tó ti ń ṣọdún léyà yìí ọdún kí ni tiẹ̀ ń ṣe. cleavages tó nǹkan tó ń ṣe ìṣòro pé ṣọdún léyà kò ní dá bẹ́yìn méjèèjì lẹ́sẹ̀ wáyé. ohun tó bá pọ̀nà ló ń ṣẹ̀ sí. kò ní dá bẹ́yìn méjèèjì wáyé. níjọ́ rárá yọ lẹ́yìn méjèèjì. ní ìdè wa gbọ́ mo ti dé sí i lọ́rùn kò dé sí máa bálẹ̀kùn bẹ́ẹ̀ níbọ̀ yìí tó máa ṣí mi kúrò nídìí nínú ilé no leave no transfer we die here. we die here ọlọ́wọ́ ẹ̀ kì í jẹ́ sí láyé mi o. Ẹ fílẹ̀ má jò dárò sí yín lọ́rùn o. Bébì, ìyá wọlé. Ìkọ́ ṣe bí o. Ó yà dá lóko ìjà mi. Ẹ̀sùn ẹ̀yìn jáde. Ó ti dá mi yìí bọ́lá sọ́run àtẹ̀yìn.
ìran ajá kan ò lè kàn ìran ògòǹgò kan ò ní fò lójú òfurufú bí n pé o máa dùn ní alààyè ni ó nínú òkú. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. SAAMU ALAJO. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. SAAMU ṣíkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí SAAMU fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. Má jẹ́ kó sún wọn fún wọn lówó.